Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run ga. Hallelujah, ògo ni fún Bàbá. Ìyìn Ọlọ́run wa, alààyè ni ó yẹ ọ́ bó ti yẹ. Hallelujah, ògo ni fún Bàbá. Ògo ni fún Bàbá. Lórí ìyìn Ọlọ́run wa, alààyè ni ó yẹ ọ́ bó ti yẹ. Hallelujah, ògo ni fún Bàbá. Jésù ìjà Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwa tá a mọ̀ fún Ọlọ́run ṣe wá lóore di àkókò yìí, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká jọ gbé ga níbikíbi tá a wà. Gbogbo àwa tá a mọ̀ pé Ọlọ́run ṣeun, àánú ẹ̀ dúró láéláé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí jọ yìn lógo pé Olúwa o ṣé, Ẹ̀mí mímọ́ o ṣé, ayérayé o ṣé, ọba àwọn ọba o ṣé, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí jọ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Kí Olúwa tó dá wa padà síbí láyọ̀ àtàlàáfíà. A ti lọ láti ọ̀sẹ̀ tó kọjá, a tún padà síbí lónìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀pọ̀ ẹgbẹ́ wa ni ò sí mọ́, ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló ti lọ. Ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa, mo dúpẹ́ tó dá mi sí, mo dúpẹ́ tó dá ọmọ sí, mo dúpẹ́ tó dá aya sí, tó dá ọkọ sí. Ẹ jẹ́ ká dúpẹ́, kì í ṣe mímọ̀ ṣe wá o, àánú là wá rí gbà o. Nítorí òdodo rẹ̀ dájú nínú ayé wa ni o, òtítọ́ rẹ̀ dájú nínú ayé wa, ojúrere rẹ̀ dájú nínú ayé wa. Ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo, ẹ jẹ́ ká yin Ọlọ́run lógo, ẹ jẹ́ ká fi ògo fún orúkọ rẹ̀, ẹ jẹ́ ká fi ọpẹ́ fún orúkọ rẹ̀. Ó ní ẹ jẹ́ á fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣe, nítorí àánú ẹ̀ dúró láéláé. Tí èmi àti yín bá mọ̀ pé àánú rẹ̀ dúró nínú ayé wa, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká yìn ín lógo. Ẹ jẹ́ ká dúpẹ́ pé Olúwa ò ṣé, Olúwa ò ṣé fún oore tó ṣe nínú ayé mi, oore tó ṣe nínú ayé àwọn ọmọ, oore tó ṣe nínú ayé ọkọ, nínú ayé aya. Ẹ jẹ́ á dúpẹ́ pé ó tiẹ̀ ṣe wá lóore. A tún rí ìparí oṣù kìíní ọdún yìí láyọ̀ àtàlàáfíà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká dúpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ, ọ̀pọ̀lọpọ̀ ló ti bá ìjàmbá mọ́tò lọ. Èmi àti ẹ ti wọ mọ́tò, àti lọ àti bọ̀. Kò sí wàhálà, kò sí dààmú, kò sí kú òjijì. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé Olúwa ò ṣé, Ẹ̀mí mímọ́ ò ṣé, ayérayé ò ṣé. Ọ̀pọ̀lọpọ̀ jẹun tó kàn pa wọn lórí, wọ́n sì gbabẹ̀ lọ o. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀rọ oúnjẹ lẹ̀ wọ́n lè jẹ. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ á dúpẹ́. A ò fi yọ wọ́n o, àwa fi mọ oore tí Ọlọ́run ṣe nínú ayé wa ni. Gbogbo àwọn tá a bá mọ̀ pé lóòótọ́ Ọlọ́run ṣoore nínú ayé mi àti ẹ. Kí ló dé tá a lè dúpẹ́ lọ́wọ́ rẹ̀? Kí ló dé tá a lè yìn lógo? Kí ló dé tá a lè fi ọpẹ́ fún orúkọ rẹ̀? Ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa, nítorí Olúwa ṣeun, nítorí àánú ẹ̀ dúró láéláé. Tí a bá mọ̀ pé lóòótọ́ àánú Olúwa dúró láéláé nínú ayé wa, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ pé Olúwa ò ṣé, Ẹ̀mí mímọ́ ò ṣé, Olúwa ò ṣé. Bí a ṣe ń dúpẹ́ lónìí lórúkọ Jésù, ọ̀run yóò tẹ́wọ́ gba ọpẹ́ wa. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ọ̀run yóò tẹ́wọ́ gba ìyìn wa. A ó sì yin Ọlọ́run lógo ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ jẹ́ ká tẹríba ba fún àdúrà. Olúwa, Ọlọ́run ayérayé, a gbé ọ̀gá, yìn ọ́ lógo bàbá. Ẹ̀mí mímọ́, a fògo fún orúkọ rẹ̀. Ọba tó pọ̀ nípa àti agbára, nítorí pé ó jẹ́ káwa ó mọ̀ ọ́, a sì mọ̀ pé ìwọ nìkan ni ọ̀nà òtítọ́ àti ìyè. Nítorí ẹ̀ la ṣe dúpẹ́ pé ìwọ náà ò fi wá sílẹ̀. Bàbá, ó yá tẹ́wọ́ gba ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, ó yá tẹ́wọ́ gba ìyìn wa. A fẹ́ máa lọ nínú àdúrà tòní. Olúwa, bọ́n bá wa lọ. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, àyíká àti agbègbè wa ró ní agbára iná. Ọba àwọn ọba, ọba tó pọ̀ nípa àti agbára, ró ní agbára àṣẹ.
gbogbo àwọn ẹ̀mí òkùnkùn, ẹ̀mí aṣàdúrà jẹ, ẹ̀mí mọ́ ya fi wọ́n sínú ìdè. Gbogbo ìdílé kọ̀ọ̀kan tí ó wá síwájú ẹ láti wá béèrè, láti wá dúpẹ́, láti wá gbàdúrà, láti wá kànkùn, Olúwa bàbá wá síjú àánú wò wá. Inú ọdún yìí jẹ́ kí ayé wa bẹ̀rẹ̀ sí so èso rere. Ó ní ọdún ìmúlérí ṣẹ lọ́dún yìí, Olúwa jẹ́ kí ìlérí rẹ ó bẹ̀rẹ̀ sí ṣẹ nínú ayé ẹnì kọ̀ọ̀kan, nínú ayé ìdílé kọ̀ọ̀kan. Jẹ́ kí ìlérí rẹ bẹ̀rẹ̀ sí ṣẹ. Jẹ́ kí gbogbo wa ó láyọ̀ nínú ọdún yìí. Olúwa Ọlọ́run ayérayé, nígbà tá a bá parí àdúrà yìí lónìí, jẹ́ kí gbogbo wa ó rí èso rere dìmú. Jẹ́ kó sì bẹ̀rẹ̀ sí so èso rere nínú ayé wa. Nínú ayé ọmọ, jẹ́ kí àdúrà òní bẹ̀rẹ̀ sí so èso rere. Nínú ayé ọkọ, jẹ́ kí àdúrà òní bẹ̀rẹ̀ sí so èso rere. Nínú ayé ìyàwó, Olúwa jẹ́ kí àdúrà yìí bẹ̀rẹ̀ sí so èso rere. Nínú ìdílé kọ̀ọ̀kan, jẹ́ kí àdúrà òní bẹ̀rẹ̀ sí so èso rere. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ó ní níbo ni ìrànlọ́wọ́ wa yóò ti wá? Ìrànlọ́wọ́ wa yóò ti ọwọ́ Olúwa wá o, nítorí pé ìwọ ló dá ọ̀run òun ayé. Bàbá, agbára tó fi dá ọ̀run òun àti ayé, ó yá wá fi dìde fún ìrànlọ́wọ́ wa. Níbi tí ẹnì kọ̀ọ̀kan ti nídìí ìrànlọ́wọ́ rẹ, Olúwa ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára. Wá ró wa ní agbára ẹ̀mí mímọ́, ká lè yìn yín lógo, ká lè fi ògo fún orúkọ yín. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dí àdúrà wa lọ́wọ́, Olúwa dáríjì wá. Fún wa ní ẹ̀mí ìrònúpìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀. Gbogbo àwọn ẹ̀mí amúnidẹ́ṣẹ̀, Olúwa fi iná pín wa níyà. Gbogbo àwọn ẹ̀mí tó máa ń ti ènìyàn sínú ẹ̀ṣẹ̀, Olúwa fi àánú pín wa níyà lónìí. Ká lè yìn ọ́ lógo ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè, ògo f'Olódùmarè. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ààbò rẹ̀ nínú ayé wa. Mo kí gbogbo wa pé a káàbọ̀ padà sí orí afẹ́fẹ́ lónìí. Bí gbogbo wa ṣe padà síwájú Ọlọ́run yìí, yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Jésù. Gbogbo wa la ó rí ìbùkún Ọlọ́run gbà. Gbogbo wa ni a ó rí èrè nínú ọdún yìí ní orúkọ Jésù. Bí Ọlọ́run ṣe sọ pé ọdún ìmúlérí ṣẹ, ìlérí Ọlọ́run yóò ṣẹ nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kí mi fún ọjọ́ ìbí títèmi àti àwọn ọmọ. Bí Ọlọ́run bó ṣe ṣe nìyẹn o. January ìkíní, ìkejì, ìkẹta bá ṣe ń ṣe nì, yóò dára fún gbogbo ẹ̀yin tẹ́ kí mi. Gbogbo ẹ̀yin tẹ́ fún mi ní ẹ̀bùn, yóò dára fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ gbàdúrà fún mi, yóò dára fún yín ní orúkọ Jésù. Ọ̀run yóò súre fún ẹ̀yin náà ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo wa la ó rèrè jẹ nínú ayé yìí lórúkọ Jésù. A ò ní ṣe lásán. Níjọba ọ̀run a ó rí àánú gbà lórúkọ Jésù Kristi olùgbàlà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kí mi, yóò dára fún yín lórúkọ Jésù. Gbogbo àwọn tí ò kí mi náà, Olúwa ní tibitire ládárí ayé. Àwọn kan ò fẹ́ kó ṣe ọjọ́ ìbí, wọn tiẹ̀ fẹ́ kó wà lórí òkè erùpẹ̀ débi pé ó pààrọ̀ aṣọ. Inú bí wọn rò kọjá lórí ẹ̀ ni wọ́n wò báyìí. Inú wọn ò sì ní dùn. Gbogbo àṣeyọrí ẹ̀ nínú ayé, gbogbo ẹni tó bá rí tínú ẹ̀ ò dùn, mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè, inú wọn ò ní dùn lórúkọ Jésù. Gbogbo kòtò tán bá gbẹ́ sílẹ̀ fún ọ, àwọn ni wọ́n máa jèsè lórúkọ Jésù Kristi olùgbàlà. Lónìí, Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lórí nǹkan kan. Kí ni nǹkan náà tí Ọlọ́run fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí? Ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́. Tá a bá ṣí Bíbélì wa sí Psalm 121 láti ẹsẹ̀ ìkíní títí dé ìkẹjọ, ìwé orin Dávídì. Èmi ó gbé ojú mi sórí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Èmi ó gbé ojú mi sórí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ọ̀pọ̀lọpọ̀ wa àṣìṣe lágbà la máa ń ṣe, nítorí pé a máa ń gbé ojú wa sí ènìyàn, sí ara ènìyàn. A gbé ojú wa sí òkè. A ò gbé ojú wa sí Ọlọ́run aṣẹ̀dá ayé àti ọ̀run. A gbé ojú wa sókè sí Ọlọ́run tó ṣẹ̀dá wa. Kí Ọlọ́run wá fi àánú rẹ̀ yan ẹni tí ó ràn ọ́ lọ́wọ́, kó wá fàánú ẹ̀ yàn fún ọ. Fúnra wa la máa ń wá olùrànlọ́wọ́, ní èyí tí a máa ń bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ wọn.
ká tó lọ́nà àdúrà tòní, mo fẹ́ bẹ̀ gbogbo wa o nínú ọdún yìí. Gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ rí èrè jẹ níwájú Ọlọ́run nínú ọdún yìí, Ọlọ́run ló ní kí n bẹ̀ wá. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká ní ìpinnu kan nínú ọdún yìí. Ẹ jẹ́ ká ṣe kí ni o, ká ní ìpinnu kan nínú ọdún yìí. Kí ni ìpinnu tí Ọlọ́run fẹ́ ká ní? Mo fẹ́ kí gbogbo wa kọ sílẹ̀ o. Tí a bá sọ pé mo fẹ́ rí èrè jẹ nínú ọdún yìí níwájú Ọlọ́run, Ọlọ́run fẹ́ kí gbogbo wa ó ní ìpinnu kan. Kí ni ìpinnu náà? Ni pé Olúwa, nínú ọdún yìí mo fẹ́ bá ọ rìn. O ti dẹ́ṣẹ̀ láti January títí di January 1st títí di January 31st. January ti wá ṣubú báyìí, kò sì lè dìde mọ́. January 2023 ti ṣubú, kò lè dìde mọ́. February ló dìde báyìí. Olúwa, láti February yìí lọ, mo fẹ́ máa bá ọ rìnrìn àjò. Ìpinnu tí Ọlọ́run fẹ́ ká ní nìyí. Tó o bá lè ní ìpinnu yìí pé Olúwa, nínú ọdún yìí mo fẹ́ bá ọ rìnrìn àjò pẹ̀lú òtítọ́. Ẹ já wo nǹkan tá ò rí ní èrè ní ìparí ọdún yìí. Bí ó bá jẹ́ pé bó o ṣe bẹ̀rẹ̀ ọdún yìí ló ṣe parí ẹ̀ ní December, má pè mí ní wòlíì Ọlọ́run mọ́. Màmá kan ní kí n gbàdúrà fún ọmọ wọn ní last year. Wọ́n ní ẹ jọ̀ọ́ dáàdì, ẹ bá gbàdúrà. Ó kàn come across program yìí ni. Ọmọ yìí tó bá ti ṣe físà ìjákulẹ̀ ló ń bá pàdé. Mo ní ẹ sọ fọ́mọ yín fúnra ẹ̀ kó pè mí. Kò pè mí. Màmá yìí sọ pé yín dáàdì, kò pè mí. Gbà tó náà rí pé iná mọ̀ ní ìyà ní ń jẹ òun yìí. Ó wá dáàdì, ẹ jọ̀ọ́ kò tí ẹ pè mí. Ó send for ẹ ló sà, mọ́mì mi ló ní kí n pè yín. Ṣó dáa kí n kú báyìí? Ò ní kú. Ebi mo ní ọ́ ní kó o pè mí, ò pè mí. Dáàdì ẹ má bínú, àwọn prophet ẹ ti sọ ní kò burú. Ọlọ́run ó sì jẹ́ kó o mọ̀ pé mi yàtọ̀. Ó yá, já gbàdúrà. Ọmọ ìjọ CAC ni mo ní, ẹ̀yin CAC ẹ má gbàgbọ́ nínú prophet. Ó lóun gbàgbọ́. Ó yá, já gbàdúrà. Last week ni màmá ẹ̀ sọ fún mi pé dáàdì, mo láyọ̀ láti sọ fún yín pé ọmọ mi ti wà ní UK báyìí. Mo lè play ohun ìyá ẹ̀ fún yín. Ṣùgbọ́n mo sọ fún mo ní o gbọ́dọ̀ yí ìgbé ayé rẹ padà tó bá fẹ́ kọ́ Ọlọ́run gbóhùn rẹ. O gbọ́dọ̀ bá Ọlọ́run rìnrìn àjò tó bá fẹ́ kí ìrànlọ́wọ́ jáde láti ọ̀dọ̀ Ọlọ́run fún ọ. Mo sọ lánàá nígbà tá a ṣe program ráńpẹ́ kan. Mo ní nǹkan kan bẹ lọ́wọ́ rẹ tí Ọlọ́run fẹ́ gbà. Tó o bá wo wọ́mọ, in tó ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà kò sáàyè ibi tó fẹ́ fi sí nítorí pé owó wọ́mọ̀ nǹkan kan. In tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ o gbọ́dọ̀ fílẹ̀ kó tó ráàyè fún ọ ní in tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. O gbọ́dọ̀ má rí nǹkan kan kó o fi nǹkan lẹ̀ kọ́lọ́run tó lè fún ọ ní nǹkan kan. Kí ni nǹkan náà? Ara ẹ̀ ni tí Ọlọ́run fẹ́ kó o gbàdúrà lé lórí láàárọ̀ pé ibo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. O gbọ́dọ̀ gbé ojú ìrànlọ́wọ́ rẹ kúrò lára ènìyàn. Àǹtí mi ni, bọ̀dá mi ni, ọ̀rẹ́ mi ni, my pastor ni, my prophet ni. Gbójú rẹ kúrò lára ìrànlọ́wọ́ látọ̀dọ̀ wọn. Ẹlẹ́ẹ̀kejì ni pé o gbọ́dọ̀ fi gbogbo nǹkan ẹ̀ṣẹ̀ sílẹ̀. Àwọn tí Ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ rẹ rèé, àwọn èyí tí mo lè fẹnu kàn, tí mo lè ṣàpẹẹrẹ ẹ̀ fún ọ. Gbogbo àmọ́ tí Ọlọ́run fẹ́, ṣùgbọ́n ó ṣe àìlera fún ara wa láti fún Ọlọ́run ní tó ń fẹ́. O gbọ́dọ̀ fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. O gbọ́dọ̀ wá sọ fún Ọlọ́run kó Olúwa, lọ́dún yìí mo fẹ́ bọ́ rìnrìn àjò. Ìrìn àjò tó fẹ́ bọ́ lọ́run rìn kì í ṣe ìrìn àjò ẹ gbómi sílẹ̀, ẹ gbé anointing oil sílẹ̀, ẹ lọ ra kíní gbé. Rárá, kì í ṣe irú ìrìn àjò bẹ́ẹ̀. Àwọn ìrìn àjò kan wà tí a fi lè rí ojú rere àti ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ fílẹ̀ nínú ayé rẹ. Mo ti fi ara mi láti irun orí mi dé àtẹ́lẹsẹ̀ mi ṣe example fún yín. Ìwọ tó fẹ́ rí ìyípadà rere nínú ayé rẹ, o gbọ́dọ̀ rí ìyípadà rere nínú ìwà rẹ sí ọmọnìkejì. As a prophet, as a pastor, ìyá àjọ,
o gbọ́dọ̀ ní ìyípadà rere nínú ayé rẹ sí ọmọnìkejì. Irú èèyàn wo ni ọ́? Ṣé bó o ṣe ń rí lójú ayé bẹ́ẹ̀ ló ṣe rí nínú ẹ̀mí? Ṣé bó ṣe ń sọ pé mọ́mì, dádì, prọfẹ̀tì, pásítọ̀, màmá ìjọ, mọ́mì jíò, ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nínú ẹ̀mí? Nígbà tó o bá rí bí Ọlọ́run ṣe fẹ́ kó o rí, nígbà náà ni ìrànlọ́wọ́ rẹ̀ ó wà o. Mo ń sọ, mo tún sọ. Bó o bá tí ì mọ Jésù Kristi, ìwọ mùsùlùmí tó o máa nábì tó kàn jẹ́ pé ẹni tí ń daṣọ borí lásán ni ọ́, ṣùgbọ́n ò daṣọ bo ìwà rẹ. Èmi ò gbé ojú mi sórí òkè wọn ni, òòrùn ó kàn máa kó sí ọ lójú lásán ni o. Oòrùn atẹ́gùn ó kàn máa fẹ́ sí ọ lójú ni. O gbọ́dọ̀ mọ Jésù Kristi pẹ̀lú kíni ìwà rẹ, kì í ṣẹnu lásán. Nígbà náà nìyanu ó ṣẹlẹ̀. Mo ti fi tèmi ṣe ẹ̀sáǹpù. Mo ti fa àwọn nǹkan tèmi náà jọ̀wọ́ rẹ̀ sílẹ̀. Mo jọ̀wọ́ gbogbo ẹ̀. Kábíyèsí. Ọlọ́run sọ last year, ó ní I want everybody's life in this mountain to upgrade. Mo sọ ẹlòmíì rò pé tí máa ń sọ̀rọ̀ mo kàn máa ń fọnù. Ní last year mo mọ tọ́lọ́run ṣe inú ayé mi. Lọ́dún yìí mo mọ tọ́lọ́run ṣe. Mo sì máa ń fi gbogbo bíbélì mi gbárí ní gbogbo ìgbà pé bó o bá rí mi pé mò ń ṣe nǹkan kan àbí mo ra nǹkan kan àbí mo ṣe nǹkan kan, mo fi Jésù Kristi ṣẹlẹ́rìí. Kì í ṣe ìdámẹ́wàá, kì í ṣe ọ́fìrì yín. Ọlọ́run ò ní jẹ́ àágùn ojú mi ni. Nítorí pé Ọlọ́run gba àwọn nǹkan kan lọ́wọ́ mi, ó sì ń fi àwọn nǹkan míì rọ́pò. Ó gba àwọn nǹkan kan lọ́wọ́ mi tẹ́mi náà mọ̀ pé mo fi ilẹ̀ nínú ìnira. Ọtí mímu ò ṣe é fi ilẹ̀ bọ̀rọ̀. Àgbèrè ò ṣe é fi ilẹ̀ bọ̀rọ̀. I'm telling you the truth. Tó o bá fẹ́ kí ìyípadà rere dé bá ayé rẹ lọ́dún yìí, tó o bá fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀, ó sì tún yè mí gan fúnra mi lẹ́nu. Mo sọ̀rọ̀ ó sì rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyàwó mi sì sọ fún mi pé bó mo ṣe ṣẹlẹ̀ last, mo ní bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ last week, this week èmi náà Ọlọ́run ní ṣé o mọ̀ pé mo sọ fún ọ pé mo ti pààrọ̀ àṣẹ rẹ ni, mo fún ọ ní àṣẹ tuntun. Nǹkan náà ò ṣe sọ lórí afẹ́fẹ́ ni, ṣùgbọ́n ìyàwó mi sọ fún mi, ó ní bó mo ṣe ṣẹlẹ̀ last week, mo lè bí náà notice. Ọlọ́run ní ṣé o mọ̀ pé mo fún ọ ní àṣẹ tuntun. Ìwọ tó bá fẹ́ kí àṣẹ náà ó ṣiṣẹ́ nú ayé rẹ, kì í ṣègbà tá a bá ní ẹ gbómi sílẹ̀, kì í ṣègbà tó bá ní ẹ dádì anointing oil mi rèé, dádì àgbọn mi rèé. Tọ́lọ́run bá sọ fún mi pé ignore ẹ̀, máa ignore rẹ. Torí n tó lè mú mi mọ́ lè ignore rẹ ní owó, ó sì ti fún mi lówó. N tó lè mú mi mọ́ rí ignore rẹ ní ẹ̀bùn, ó ti fún mi ní gbogbo ẹ̀bùn tí mò ń fẹ́. Ìwọ náà tó bá wá ń fẹ́ nǹkan yìí níwájú Ọlọ́run, bí Ọlọ́run ṣe ń ṣèlérí báyìí pé níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá, ẹni tó dá ọ̀run òun ayé. Àwọn nǹkan kan bẹ tó o gbọ́dọ̀ fi ilẹ̀ o. Ara ẹni bínú wà, ara ẹni ìwà ọ̀dàlẹ̀, ìwà ìkà ló wà. Bí o bá fi ilẹ̀, yóò kàn mọ jí òyìnbó ṣe lásán ni, yóò sì mọ wò ó, yóò mọ rẹ́rìn pé ọtí tí o bá ronú pìwàdà láti ṣèfẹ́ mi, lèmi náà wàá gbé ìrànlọ́wọ́ yìí dìde fún ọ. Ìrànlọ́wọ́ tó wá ń wá káàkiri yóò wá mọ ṣe fún ọ wẹ́rẹ́. Ìgbà tọ́ta bá ti ẹ̀rù pé àwọn fẹ́ já ọ kulẹ̀, yóò wá gbé ìrànlọ́wọ́ dìde. Ṣùgbọ́n lónìí, níbo ni gbogbo wa ń wá ìrànlọ́wọ́ sí? Èmi àti wa, níbo là ń wá ìrànlọ́wọ́ sí? Ọ̀pọ̀lọpọ̀ wa ẹ tún ti kẹ́kọ̀ọ́ lórí òkè àánú ìtúsílẹ̀. Daddy, I will never leave you. Daddy, I will never leave mountain of mercy. Daddy, I will never depart. I will be a modified member. I will do this. Daddy, I will. Wọ́n ti gbàgbé, wọ́n rò pé wọ́n mọ̀ pé mi ti ibo ni ìrìn èmi ò gbé ojú mi sórí òkè wọn nì. Ọ̀dọ̀ Jésù lèmi gbójú mi sí. Toró ti fi Àìsáyà kì mí nílọ̀. Isaiah 45 ó ti kì mí nílọ̀.
so gbogbo daddy I will never leave you ẹ̀yin etí mi ló máa ń bọ́ sí. ìgbà tẹ́ni tí ó mọ Jésù tó disappoint, ẹni tí ò mọ Jésù disappoint, ẹni tó mọ Jésù díẹ̀ disappoint. Kí ló tún wá kù tó fẹ́ fi ṣe example fún mi? Ó ní mò ń fi àwọn nǹkan yẹn ṣe example fún ọ torí iṣẹ́ orí òkè ju agbára rẹ lọ, ṣùgbọ́n mi ni n ó ṣe. Ìjọ́ kan mò ń sọ fún ìyàwó mi, àjọ ń tèkì wọ́ọ̀kì. Mo wá ń sọ fún pé ẹ̀rù kan máa ń bà mí tí n bá rántí. Téèyàn bá ti kàn tiẹ̀ bá dé pé ẹjọ́ òun béèrè bàbá orí òkè. Ẹ mọ̀ pé bàbá náà máa ń pa àwọn tó wà lórí òkè. Ṣé mi ní ìwà jáde bíi bàbá? Ìyàwó mi wá ní Ọlọ́run tó gbéṣẹ́ lé ọ lọ́wọ́ ti mọ bí ó ṣe ṣe. Àjọ ń tèkì wọ́ọ̀kì, a sì ń discuss ọ̀rọ̀ yìí. Lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run sì ń fìdí ẹ̀ múlẹ̀. Ẹnìkan sì pè mí láti Nàìjíríà, màmá yìí sì pè mí pé wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣàdúrà pé kí n má ro bí mo ṣe fẹ́ ṣe o. Pé Ọlọ́run tó pè mí ó ti mọ bó ṣe fẹ́ ṣe. Ọlọ́run tó gbéṣẹ́ àgbàlagbà lé mi lọ́wọ́ ó ti mọ nǹkan tó fẹ́ fi mí ṣe. Ìgbà tí àwọn mi sì wojú ara wa, ìyá yìí Nàìjíríà òkú ti pè mí, ṣùgbọ́n Ọlọ́run fìdí ẹ̀ múlẹ̀ ni. Má ro nǹkan kan mọ́, èmi ni kó gbé ojú rẹ sí. Ìwọ náà ń bo ni ìwọ náà ń gbójú rẹ sí lónìí. Ìbo òkè wo ló ń gbójú rẹ sí? Ọlọ́run ní kó gbójú rẹ sí òkè ní ọ̀dọ̀ òun. Má gbé ojú rẹ sókè ní ara ènìyàn. Òun náà ṣe ń pa ọ́ lẹ́kún. Òun náà ṣe ń disappoint rẹ tó ṣe ń dùn ọ́. Òun ló ṣe wà lójú kan láti ọdún yìí nítorí pé o gbójú rẹ sí ara ènìyàn. O gbójú rẹ sí òkè, ọba tó dá ọ̀run òun ayé kó wá dìde ìrànlọ́wọ́ fún ọ. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbójúlé wòlíì, wọ́n máa ń gbójúlé pásítọ̀ nítorí ẹ̀ ní pé ẹ rí i pé bàbá ní special prayer, ẹ lọ ra anointing oil, ẹ rí i pé àápọ̀. Ọjọ́ tó bá tẹ̀ fẹ́ ṣe, ẹ rí i pé last program wa mo kọ́ ti kámẹ́rà ńgbà tó sú mi. Ọjọ́ tí bá ní ẹ máa pè wọlé o, ó yẹ ẹ máa pè nọ́mbà tẹ́ ń pè rè kí n máa pray, kí máa gbàdúrà, kí máa sọ̀rọ̀ àṣẹ. Ẹ rí i pé àwọn tí ẹ rírí ni ó máa pè jù nítorí pé wọ́n ń gbójú wọn sókè sí ara pásítọ̀. Wọ́n ń gbé ojú wọn sókè sí ara pásítọ̀. Gbogbo ẹ̀ ni Ọlọ́run ti fi jẹ́ kó yé wa lórí òkè àánú pé ìwọ gan lè béèrè. O lè súnmọ́ Ọlọ́run ju wòlíì lọ. Àná mò ń bẹ́ nìkan sọ̀rọ̀, mo ní àṣẹ tọ́lọ́run fún mi ju àwọn tí mò ń lé kiri gan pé ẹjọ́ ẹ gbàdúrà fún mi lọ. Ṣùgbọ́n nígbà tí mi ò mọ̀, mò ń gbé ìrànlọ́wọ́ mò ń gbójú mi sókè sí ara wọn nígbà tí mo gbàgbé Ọlọ́run tó dá ọ̀run òun ayé. Àwọn tí mò ń lé kiri yìí ẹjọ́ ìyà mọ̀ jẹ mí o nítorí pé mi ò mọ̀. Mo sì mọ̀ agídí inú ló ṣèmi náà. Ọ̀pọ̀lọpọ̀ lágídí inú yìí sì ń jẹ níyà náà lónìí. Torí tó ń bẹ lára rẹ̀ ju èmi Prophet Rẹ̀mí tí mo wà wájú rẹ̀ gan lọ. Ṣùgbọ́n torí pé agídí inú, a ò fẹ́ fọtí mímú lẹ̀, ò fẹ́ fi jà lẹ̀, ò fẹ́ fi bínú lẹ̀, ò fẹ́ fàgbèrè lẹ̀, ò fẹ́ fi àwọn nǹkan ayé yìí sílẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan ayé, ẹnìkan ní dádì, wọ́n rí mi pàtí kan, wọ́n ní dádì you look different. Ọlọ́run ò ní oorun pa. Ọlọ́run ò ní o máa jìyà. Ọlọ́run ò ní o máa múra dáadáa nítorí kí ló ṣe fún ọ ní tó fún ọ pé kó o fi lè tọ́jú ara rẹ ni. Wear whatever you know you can wear and you will be comfortable with it. Anything that you can wear and make you happy, wear it. Ṣùgbọ́n jẹ́ kó jẹ́ ti Ọlọ́run. Má ṣì dì í lẹ̀, má ṣàyà lẹ̀, má ṣẹ́yìn ilẹ̀. Ṣùgbọ́n pé o wọ nǹkan kan, aṣọ àbí bàtà tó o bá ti lè avoid ẹ̀ tí ò pa ayé rẹ lára, why can't you wear it? Torí bó bá dénú kòtò kò sáǹfààní fún ọmọ. Ṣùgbọ́n má jẹ́ kẹ́nìkan dictate ayé rẹ fún pé nítorí pé wàá mọ Jésù kó wàá máa rùn pa. Kó o má lè bẹ́gbẹ́ pé rárá o, Jésù ò ní orùn pa o. Ó ní mímọ́ lọ Ọlọ́run ò mímọ́. Ọlọ́run mi gan mímọ́ ni. Kò nítorí pé o mọ Jésù. Tá a bá ń sọ̀rọ̀ pé mọ Jésù kì í ṣe pé torí o mọ Jésù o lè múra, o lè ṣakọ. O gbọ́dọ̀ ṣakọ torí o ti jìyà. Ìwọ tí táwọn kan ń gbádùn wo gbádùn ẹ̀gbọ́n. Ṣé ohun tí wọn náà lè gbádùn lọ́lọ́run fún ọ yìí tó bá ti lè avoid tó o fẹ́ ṣe, tí ì ṣe pé gbèsè ló lọ jẹ, tí ì ṣe pé bóyá o ní ọmọ nìkejì lára kó o tó ṣe. Why can't you do it?
má jẹ́ wọn ó tọ́ jẹ pé nítorí pé o gba Jésù kó wá máa wà kísà, nítorí pé o gba Jésù kó wá lọ kó rí sùtù gidi lẹ̀ kó wá lọ ra BK kán máa lè mọ rí pé ẹni mọ̀ ti gba Jésù rárá o. mo máa ń sọ kiri kan, ìwọ tó dá aṣọ fún mi ó kọ́kọ́ wo tọrùn mi ná pé ṣé lèyí ìtàn ni ó gbàdúrà fún mi, ṣé owó mi ló tiẹ̀ ṣó wá nídìí owó mi, I don't need any money. tọrọ bá sì lè fún mi ní apá àtẹsẹ̀ láti ṣiṣẹ́. ṣùgbọ́n tèmi fẹ́ káyé rẹ ó lè yí padà ní lónìí pé èmi ò gbé ojú mi sórí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? gbójú ẹ kúrò lára ènìyàn, wọn ó disappoint ẹ. ẹni tọ́lọ́run ó yàn fún ọ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ nìkan ni ò lè disappoint ẹ. mo ti sọ tèmi fún yín rí, Australia tẹ́ ń rí mi, ẹni tó pilẹ̀ rẹ̀ mi ò rí lójú. ara ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ni. ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo rí, ẹ̀ẹ̀kan ṣoṣo náà ó sì náwó sí mi pé Rẹ̀mí congratulation wọ́n ti fún ọ́fíìsà ẹ̀. látọdún náà mi ò tún fojú mi kàn dòní mọ́. ẹni tọ́lọ́ ń lò láti pilẹ̀ Australia tí mo wà yìí. nítorí pé kí ni èmi ò gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀, ẹni tí ń pa ọmọ kì yóò ṣe kí ni o, kì yóò tòògbé. òògbé ni pé kò ní sú, kò ní rẹ̀, ẹni tó bá ti sú yóò sùn. ó làwọn tẹ́ ẹ rí tán sùn lórí àdúrà, ó làwọn tẹ́ ẹ rí tàdúrà ń sú. èmi náà wá gbójú mi kúrò lára àwọn ènìyàn tí mo ti sọ láìmọye ìgbà. ẹni tó wà ní Canada, Rẹ̀mí ó yá lọ ná jẹnẹrétọ̀ yìí wá, orúkọ ẹ̀rẹ́ lọ wo iye tó bá ti gbé dé Nàìjíríà ìwọ ló máa tà á, ìwọ ló máa ṣe gbá. ọjọ́ tó gbé dé Nàìjíríà, ọwọ́ búrẹ́dì àtomi tí mo lọ rà inú ẹ̀ ló tún ti bù jẹ. ẹni tó dé láti ìlú òyìnbó tó yẹ kó ní jẹ́ ká lọ kàǹtì ká lọ jẹun, inú búrẹ́dì tí mo fowó ara mi rà ló tún ti bù jẹ tó ti mu omi. ojú mi báyìí ló ṣe ń ta gbogbo ẹ̀ tó ń gbéwó sínú báàgì. ó sì gbé mi dé ìdajì ọ̀nà, ó sì fún mi ní 100 naira kí n fi wọ mọ́tò. lẹ́ni tí mo ti ná ìmọ̀ye, ó yá lọ Alábà lọ ná jẹnẹrétọ̀ yìí, ó yá lọ Alábà lọ ná mọ́tò yìí kó n tó ṣìpù ẹ̀. ó sì fún mi ní 100 naira, mi ò fojú kan mọ́ dòní. ṣùgbọ́n náà lè pè mí mọ́ lónìí torí ó ń rí mi, ó sì ń gbọ́ ìròyìn mi. ṣùgbọ́n kí ló fà á tí mo fi bá ìjákulẹ̀ pàdé? nítorí pé èmi gbójú mi sára wọn, mi ò gbójú mi sí ọ̀dọ̀ Ọlọ́run. ẹni tí ò wá rí mi rí wá dìde pé I need to help this boy. tẹ́yìn bá kọ̀ pé ẹ ràn lọ́wọ́, I will help him. èmi ò gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀, ẹni tí ń pa ọmọ kì yóò tòògbé. mo ti sọ tèmi fún yín, ẹni tí mo ràn lọ́wọ́ níbí pé ó yá mo ràn ọ́ lọ́wọ́. nítorí pé mi náà gbójú mi sí ara ẹ̀ pé yóò ṣèrànlọ́wọ́ kan fún mi, ṣé kò wá já mi kulẹ̀? ṣùgbọ́n torí pé mo mọ Jésù Kristi, Ọlọ́run mi sì bá mi nà ní pàṣán. àìmọye àwọn tó ti já ọkulẹ̀ tó yẹ kọ́ Ọlọ́run ó nà wọ́n ní pàṣán, ṣùgbọ́n nítorí pé wọn náà ò mọ Jésù, wọ́n sì mú jẹ gbé. wọ́n já ọkulẹ̀, wọ́n mú jẹ gbé. mo sọ fún yà, kò sẹ́ni tó lè já mi kulẹ̀ mọ́ báyìí tó lè mú jẹ gbé. yóò ṣẹlẹ́yà. àfi tí mo bá gba iṣẹ́ ìránṣẹ́ nítorí ọrọ̀ àbí torí owó. ìwọ náà wà á lè bóòdì níwájú Ọlọ́run pé ẹni tó bá ràn lọ́wọ́ tó bá já ọ kulẹ̀. nítorí pé wọn náà mọ Jésù ni. o gbójú rẹ sára Ọlọ́run ọba àwọn ọba, o gbójú rẹ sára ènìyàn. ìyàwó mi àgbójú lọ́kọ. I married this man because of his money. ó ń tan rẹ̀, ó sì fẹ́ tán, owó yìí ní sì fi fìyà jẹ ọ́ nítorí pé o gbójúlé ni. ó gbójúlé Ọlọ́run pé Ọlọ́run ìwọ ni mo gbójúlé, ìwọ nìkan ló kì í disappoint. mo fẹ́ kó o máa gbàdúrà bó ṣe ń gbọ́ mi pé Olúwa, látòní lọ mo ti gbójúlé èèyàn, mo ti bá ìjákulẹ̀ pàdé. látòní lọ mo fẹ́ bẹ̀rẹ̀ sí gbójúlé Ọlọ́run. ohun gbogbo tí mo fẹ́ máa dáwọ́lé láti òní lọ mo fẹ́ bẹ̀rẹ̀ sí gbójúlé Ọlọ́run. mi ò fẹ́ gbọ́kànlé èèyàn mọ́, ènìyàn ó já ọkulẹ̀.
ìtọ́lọ́run jẹ́ kó yí ọ láàárọ̀ yìí. Ó ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ó mọ iye wòlíì tó ti já ọkulẹ̀, tó náwó nára. Ó mọ iye tó rà sí ṣọ́ọ̀ṣì wọn. At the end of the day, ò rí nǹkan kan bẹ̀ nítorí pé wòlíì ló gbọ́kànlé. Ó gbọ́kànlé Jésù tó pe wòlíì tó rán níṣẹ́. Ó gbọ́kànlé. Ó ní kíyèsí, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Ẹni tí ń pa ọmọ yìí tòògbé. Èmi lè tòògbé, tó o bá gbẹ́kẹ̀lé mi mo lè sùn, mo lè hanrun. Gbogbo last week mọ iye èèyàn tó pè mí. Ẹ̀yin tẹ́ ẹ pè mí ń bí iṣẹ́ mọ iye yín. Ẹ̀yin mélòó ni mo dá lóhùn? Nítorí pé mọ nǹkan tẹ́mi náà ń fèsì. Mọ̀ bóyá ẹ̀mí mi tiẹ̀ sọ pé ó yá lọ sinmi. Ṣùgbọ́n ìgbà tó pè mí, ó rí pé mi ò dá. Ṣùgbọ́n kíyèsí o, ẹni tí ń pa Ísírẹ́lì mọ́ kì í tòògbé, bẹ́ẹ̀ ni kì í sùn. Èèyàn lèmi, mo lè sùn. Jésù kì í sùn, kì í tòògbé. Mùsùlùmí, ànábì kì í sùn, kì í tòògbé. Babaláwo rẹ̀ lè sùn, ó lè tòògbé. Ó lè pa fóònù rẹ̀ pé I don't want anybody to disturb me. Prophet lè pa fóònù rẹ̀ pé I don't want anybody to disturb me. Èmi náà ní mo fẹ́ fèsì family mi. Àbí ìgbà tá a gbàdúrà àwẹ̀ fún odidi 30 days. Àìnú 30 days mi ò ráàyè pẹ̀lú family mi. Tọ́mọ mi bá wọnú studio yìí, màá lè bọ́ta ni pé ó yá go out. After 30 days, kí n tún mọ́ lè ṣe 1 week fi sinmi pẹ̀lú wọn. Ẹni Bíbélì ń jẹ́ ó yọ pé ẹni tí ń pa ọmọ nìkan ni ò ní tòògbé. Ìrànlọ́wọ́ rẹ gbọ́dọ̀ máa wá láti ọwọ́ Olúwa ni. Ṣùgbọ́n nítorí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run yìí wọ́n máa ń parọ́ fún yín. Don't worry mommy, call me. Daddy, don't worry, call me. Ó tara rẹ jẹ ní. I'm always sincere. Tó o bá ní o pè mí àbí o send voice message sí mi tí n bá ní gbọ́ mi ní gbọ́, I will not lie. Tí n bá ráàyè mi ní gbọ́. Ṣùgbọ́n nígbà tí wọn náà bá ti jiná nínú ẹ̀mí, ẹ ti gbọ́ àwọn èèyàn tó sọ pé Ọlọ́run ìpè Isaiah 45 tó bá yẹ pé lóòótọ́ ló pe prophet rẹ̀ mí, I will never call this prophet, but I want to see your hand. Wọ́n sì rí ọwọ́ Ọlọ́run. Àwọn kan ti wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ti jiná débi pé wọn ò ní ìdí láti pè mí mọ́. Wọ́n ti mọ ohun tó yẹ kán ṣe nígbà tí ogun bá dé. Because tó bá pè mí tí fóònù mi bá wà silent, àbí tí mo pa fóònù, àbí mo wà nínú meeting kankan. So ó máa fọwọ́ rárá nítorí pé òun wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ mi. Ẹ tó jù mí lọ ò pé Olúwa, ó bá pe prophet lóòótọ́, ó lóun fi Isaiah 45 pé òun, Ọlọ́run ìpè Isaiah 45 mo fẹ́ kó jẹ́rìí ara rẹ̀. Ẹ ti gbọ́ bó jẹ́ méjì àbí mẹ́ta lẹ ti gbọ́ táwọn ọlọ́pàá ti gbé pé wọ́n fẹ́ deport ẹ̀. Wọ́n sì transfer ẹ̀ láti inú mọ́tò kan sínú mọ́tò kejì. Àwọn ọlọ́pàá tó wà nínú mọ́tò kejì sì lọ gbé síbi kan pé ó yá bọ́ọ̀lẹ̀ máa lọ kó tètè lọ yanjú físà rẹ̀. Àbẹ́ ẹ̀ gbọ́ ni pé Ọlọ́run ìpè Isaiah 45 tó bá yẹ pé lóòótọ́ ló pe prophet rẹ̀ mí. Olúwa wọn gbọ́dọ̀ dá mi padà sílé. Wọ́n sì jálẹ̀ ó sì lọ. Ṣé bẹ́ẹ̀ gbọ́ lórí ibi? Ṣé ó pè mí ni? Kò pè mí. Ṣùgbọ́n ó ti pé Ọlọ́run tó pè mí rán níṣẹ́. Kò sì ní disappoint ẹ̀. Ó lè pè mí kó mọ dúpẹ́ dádì pick your call. Dádì pick your call ni ó mọ̀ ṣe tí ó fi bá rẹ̀ nílùú wọn padà. Daddy listen to my voice message. Òun ni ó máa ṣe títí tí ó fi bá rẹ̀ nílùú ẹ̀ padà. Ó ní ẹlòmíì lọ́fà ṣe ń bà á lọ́fà ṣe ń pa á. Nítorí pé ìmọ̀ ọ̀fà bà ọ́ látojú oorun, òun dúró de wòlíì rẹ̀. Daddy pick your call. I had a bad dream. O had a bad dream. O ní Bíbélì lọ́wọ́, o mọ tó yẹ kó o ṣe. Gbogbo àdúrà wà lórí Facebook tó lè fi gbàdúrà, o rí nǹkan tó yẹ kó o ṣe. Nítorí pé òun wo bo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ọdún yìí sì tún ti wá lọ báyìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Are you still looking for people's help? Ṣé o sì tún dúró de ènìyàn fún ìrànlọ́wọ́? Àbọ̀ ń dúró de Ọlọ́run nínú ọdún yìí? Ọlọ́run ń bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí tí ọdún yìí fi lè jẹ́ ọdún ìmúléríṣẹ. Ṣé gbogbo wa ní tí Ọlọ́run sọ ń bì í ṣó yé wa? Olúwa ni olùpamọ́ rẹ, Olúwa ni òjìji rẹ,
ní ọwọ́ ọ̀tún rẹ̀. Àwọn èmi parọ́. Ní ọwọ́ ọ̀tún rẹ̀. Èèyàn ni mí, ẹlẹ́ran ara ni mí, ìṣòro rèé níwájú mi. Ìwọ náà sì ń pè mí fún ìṣòro. Ṣé o rò pé wọ́n gbé ìṣòro tèmi sọ́wọ́ òsì? Ẹ má jẹ́ wọn pásítọ̀ èké yìí ó máa tàn yín jẹ mọ́. Ṣé o rò pé gbé ìṣòro mi sọ́wọ́ òsì? Ó pè mí pé inú ń run ọ́. Àti àdáta èmi inú ń run èmi náà. Ṣé o rò pé ráàyè tiẹ̀ pé mo fẹ́ gbàdúrà pé inú ń run ọ́? Àjọ ń jàporó. Bí tèmi yóò ṣe kọ́kọ́ lọ ni màá máa wá. Ẹ má jẹ́ wọn ó tàn yín jẹ mọ́. Ṣùgbọ́n gbà tí inú ń run ọ́, ó ti sọ prọfẹ̀t rẹ̀ mi ti kọ́ ọ pé lọ ṣí ẹsẹ̀ bíbélì báyìí. Ó yá gbàdúrà sínú omi. Ó yá mu omi yìí. By the time tó bá mú omi tó ń retí èsì, èmi náà ti gbàdúrà, tèmi náà ara ti tù mí. Bí bó bá pè mí gbà náà mo lè gbé pé kí ló ń ṣe yín, ó yá lórúkọ Jésù kínú ìyè ó lọ. Ṣùgbọ́n tó o bá ké pe Ọlọ́run, ó ní Olúwa ni olùpamọ́ rẹ, Olúwa ni òjìji rẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀. Ṣó sọ pé lọ́wọ́ ọ̀tún prọfẹ̀tì, ṣó sọ pé lọ́wọ́ ọ̀tún pásítọ̀. Ṣùgbọ́n nítorí pa àti yọ̀lẹ̀. Gbogbo ayé wa la fẹ́ kó fàáfàá. Gbogbo ayé wa la fẹ́ kó fún pásítọ̀. Gbogbo ayé wa la fẹ́ kó fún wòlíì. Àwọn náà sì ń lo opportunity láti jà yín lólè. Wọ́n lo opportunity láti ṣe 419 fún yín. Wọ́n lo opportunity láti paná ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run. Òsẹ́mi àti gbàdúrà mọ́. Because mo bá ti pè wọ́n instead of tí wọ́n máa ní ó yá ẹja parapọ̀ lálẹ́ yìí kájọ gbàdúrà. Ó ní ẹ má wọ́ọ̀rì. Ẹ lọ mú 50,000 wá, iṣẹ́ kan láṣe, ìràpadà kan láṣe, 2 day kan láṣe, 4 day kan láṣe, iṣẹ́ ńlá kan ń bẹ tí mo ti ṣe sílẹ̀, ẹ lọ mú 50,000 wá, màá sẹ́ǹdì ẹ̀ sí yín. Iṣẹ́ ìníwọ̀ náà wá ń dúró dè ló ń retí. Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá. Ìrànlọ́wọ́ rẹ wá ti ọwọ́ òkùnkùn ránṣẹ́ òkùnkùn wá. Ó wá ń dúró dè kó dé, ńgbò dé ó wá bẹ̀rẹ̀ sí lò ó lò látijọ́ tó ti wá lò ó ṣó wá rí ìyípadà nú ayé rẹ̀. Ọlọ́run ní ń béèrè pé látijọ́ tá a ti ń lò ṣáàrí yìí padà. Òwò iye ọdún tí tó ń lò ti waste dànù nínú ayé rẹ̀. Instead of tó fi ké pe Ọlọ́run pé Olúwa yí ìgbé ayé mi padà, ìrànlọ́wọ́ mi gbọ́dọ̀ ti ọwọ́ rẹ wá láti òní lọ. Àìmọye èèyàn tó ti promise mi don't worry don't worry. Wọ́n sọ fún ìyàwó mi pé n tó gbénú mi ojú don't worry tí ń jáde lẹ́nu ẹ̀ lọ torí irọ́ ni. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́jọ́ Sátọ̀dé, ẹnìkan pè mí, mo gbàdúrà fún náà ni ó sì rí ọwọ́ Ọlọ́run nílùú tàwa. Ó ní prọfẹ̀tì ṣe wà á lé ní Sátọ̀dé, I'm coming to your house. Èmi tèmi àtàwọn fámìlì mi fẹ́ lọ jẹ dínà. Mo wá sọ pé mo wà ń lé. Ìyàwó mi wá sọ fún mi pé mo sọ pé o wà ń lé, ṣé bá lọ ibì kan, o bá sọ pé mo ní jẹ́ gbogbo promise yìí ó máa bọ́ sẹ́yìn etí rẹ̀. Mo ní ẹni tí ò ní wá. Mo ní ṣùgbọ́n tí bá sọ fún pé mi ò sí nílé yóò lo excuse. Nǹkan bẹ́ẹ̀dẹ̀ yín ò ń gbọ́dọ̀ gbé wá, nǹkan bẹ́ẹ̀dẹ̀ ọmọ yín ò ń gbọ́dọ̀ gbé wá. Ẹni tó promise ọmọ rẹ ní kẹ̀kẹ́ fún odidi ọdún méjì tí ò ráàyè gbé wá. Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Tó wá lóun fẹ́ wá fún mi ní nǹkan bẹ́ẹ̀dẹ̀ ní ọjọ́ Sátọ̀dé. Ó wá ní dúró dé ńlé. Wọ́n ní tó bá dádúgbò ibi tó bá wà máa pè pé àwa bíbá àbí kí wọ́n á bá lé kó dúró. Èní kí lè ní? Èní ni Tuesday láàárọ̀ lọ Australia. Bóyá bójìjì ẹ̀ bá wá. Ibo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ẹni tó ṣe kí ni tó dá ọ̀run àti ayé, ó ní Ọlọ́run jẹ́ kó yí ọ lónìí. Ó nìkan ló lè ràn ọ́ lọ́wọ́, ló lè pa ọ́ mọ́. Forget about water, forget about drinks, forget about kola nut, forget about everything. In your life, remember God. Always remember God. Ó nìkan ni ẹ pa rẹ̀. Ó nìkan ni ò lè já ọ kulẹ̀. Ó nìkan ni ò lè disappoint rẹ̀. Ọ̀rẹ́ tó fẹ́ já ọ kulẹ̀ tó sì ti ń rẹ́rìn sí ọ. Bíbélì ni mo dá ènìyàn ní àwòrán ara mi, inú mi sì bàjẹ́. Ọ̀rọ̀ kan ṣoṣo yìí, ọjọ́ tí mo bá ti rántí ẹ̀ báyìí, mi ò ever gbọ́kànlé èèyàn mọ́.
ó ní mo dá ènìyàn ní àwòrán ara mi, inú mi bàjẹ́. Ẹni tọ́lọ́run regret pé ó ṣẹ̀dá, báwo ni wọ́n ṣe rò pé o lè rí ìrànlọ́wọ́ látara rẹ̀ láì jẹ́ pé Ọlọ́run bá gbé ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ dìde? Ọlọ́run nìkan ló lè gbé ẹni tí ó wà á ràn ọ́ lọ́wọ́ tí ò ní já ọ kulẹ̀, nítorí pé ó ní ọwọ́ Ọlọ́run nínú. Olúwa ni olùpamọ́ rẹ, Olúwa ni òjìji rẹ ní ọwọ́ ọ̀tún rẹ̀. Ó nìkan ni. Bó ṣe ń gbọ́ mi nínú ọdún yìí, tó o bá ti súnmọ́ Ọlọ́run, tó o súnmọ́ Ọlọ́run, ìwọ kọ́ ló wá olùrànlọ́wọ́, Ọlọ́run ni ó gbé olùrànlọ́wọ́ dìde fún ọ, nítorí pé nígbà tó o bá pàdé kò ní í ṣe nóò fún ọ. Yẹ́ẹ̀sì rẹ̀ ó sì fìdí múlẹ̀ pé yẹ́ẹ̀sì ni. Èèyàn ẹlẹ́ran ara tó ràn ọ́ lọ́wọ́ yóò sì bọ́ sọ pé I'm a woman being now, I'm a woman being now. Ṣé olùrànlọ́wọ́ tó yẹ kó mọ wá kiri rèé? I'm a woman being, I can do whatever I can do. Olùrànlọ́wọ́ rẹ ò ní sọ bẹ́ẹ̀ láíláí. Ẹni tó náà fẹ́ ẹjẹ́ ń bá dẹ̀ mí ṣe fíìsì Australia, wọ́n ní láíláí ẹ má ṣe kankan, ó sì panu mọ́, ó sì dá lọ lẹ́yìn, ó sì lọ ṣe, nítorí pé Ọlọ́run ràn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ni. Tó bá yẹ pé olùrànlọ́wọ́ Ọlọ́run kọ́ ló ràn, bá ṣe ní má ṣe nǹkan yẹn yóò panu mọ́ ni. Olùrànlọ́wọ́ rẹ ò ní ever sọ pé I'm a woman being now. Wọ́n jẹ́ wọn ó tọ̀ ọ̀jẹ̀ mọ́. Ìyẹn tí Ọlọ́run sọ fún ọ lọ́dún yìí ni pé súnmọ́ Ọlọ́run lọ́dún yìí kí àwọn ìpìlẹ̀ rere lè mọ farahàn nínú ayé wa. Ẹ jẹ́ á súnmọ́ Ọlọ́run mọ̀mọ́. Ẹ bá àwọn ọmọ yín sọ̀rọ̀ kí wọ́n súnmọ́ Ọlọ́run, especially ọkùnrin. Ẹ wo iye òkú ọkùnrin tẹ́ ń rí lórí Facebook. Ẹnìkan kọ́mẹ̀ntì síbẹ̀ lánàá, you never tell me that you will go soon. Mo kàn ń wò wọ́n báyìí. Ẹ rí kankan nínú ọdún yìí. Ẹ wo odidi kọ̀ńténà tó wó lu odidi mọ́tò, ẹ̀ mọ iye àwọn ọkùnrin tó wà nù mọ́tò yìí tó kú ní ojú Ẹlẹ́gba ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Ìfihàn wọn o, ṣùgbọ́n tí Ọlọ́run fi hàn pé yóò ṣẹlẹ̀ nínú ọdún yìí, ṣùgbọ́n wọ́n ní àwọn tó bá súnmọ́ Ọlọ́run nìkan la ó pamọ́ nínú ewu. Ìrànlọ́wọ́ mi bo ni yóò ti wà? Ọwọ́ Ọlọ́run ni. Òun ló jẹ́ pé téèyàn bá ràn sọ oríṣiríṣi fún mi, ẹ̀yìn etí mi ni mo bọ́ sí báyìí. Prophet tó bá tó stage kan, you will never walk anymore. Jẹ́ o máa bọ́ sẹ́yìn etí rẹ̀. Mommy, don't worry, I will send money to you, you will start your business. Jẹ́ o máa bọ́ sẹ́yìn etí rẹ̀. Ìgbà tó bá ṣẹlẹ̀ ni kò tó mọ̀ pé Ọlọ́run ló rán sí ọ. Jésù ló rán sí ọ. Wọ́n jẹ́ kéèyàn disappoint rẹ kó dùn ọ́ mọ́. Nítorí pé ní tó ṣe ń dùn ọ́ ni pé ìwọ fúnra rẹ ń wá ìrànlọ́wọ́ ènìyàn. O wá ìrànlọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo. Ó ní oòrùn kì yóò pa ọ́ ní ìgbà ọ̀sán tàbí òṣùpá ní ìgbà òru. That means pé ìyà ò ní jí ọ mọ́ tí Olúwa bá ti dìde ìrànlọ́wọ́ fún ọ. O ní bá ìjákulẹ̀ pàdé mọ́ tí Ọlọ́run bá ti dìde ìrànlọ́wọ́ fún ọ. O nìkan ló mọ bí ó ṣe sọ $1 di $5 fún ọ. O nìkan ló mọ bí ó ṣe bùkún $1 tí $1 ó dàbí 1 million. Táwọn èèyàn máa wò pé in tó ń ṣe ibo ló ṣe ń ṣe, ibo ló ti ń rówó. Wọn ò sì mọ̀ pé nítorí pé ìrànlọ́wọ́ ń jáde láti ọ̀dọ̀ Ọlọ́run fún ọ ni. Ìrànlọ́wọ́ ń jáde láti ọ̀dọ̀ Ọlọ́run. Ìyẹn tó bá lè mú ìyá disappoint ọmọ, ìyẹn tó lè mú bàbá disappoint ọmọ, ìyẹn tó lè mú ìyá tó bí ọmọ pa ọmọ ẹ̀ jẹ, ìyẹn tó lè mú ìyá dáwọ́lé ògo ọmọ ẹ̀ pé ògo ọmọ ẹ̀ yóò ní farahàn, ọmọ yóò ní lọ́kọ. A tó bèsìtàlé èèyàn ará àta tó sì ń bọ gbàdúrà tẹjọ ń sunkún lójoojúmọ́, òun sì ló gbọ́wọ́ lé ayé rẹ mọ́lẹ̀. Èyí ó disappoint rẹ. Jésù nìkan ni kì í disappoint ènìyàn. Ó ní mo ṣe fẹ́ kó o lanu rẹ láàárọ̀ ìpè Olúwa jẹ́ kí n rí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ nínú ọdún yìí. Ìrànlọ́wọ́ tí yìí kì í jáni kulẹ̀. Ẹ̀mí mímọ́ jẹ́ kí n rí nínú ọdún yìí. Inú ọdún yìí o wá gbọ́dọ̀ fi ìgboyà wá síwájú Ọlọ́run.
nígbà tó o bá ti ń wá ìrànlọ́wọ́ Ọlọ́run o gbọ́dọ̀ máa fi ìgboyà wá síwájú rẹ̀. Ara àwọn kí ni ìgboyà? Aago 10 ni prógámù ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n dago 11 kí n tó join. O ò tí ì ní ìgboyà o. O ò tí ì fi ìgboyà wá síwájú Olúwa o. O ò tí ì fi ìgboyà wá sínú ilé rẹ o. O sì ń ṣe ségesège. Aago 10 ni prógámù bẹ̀rẹ̀. 9:30 o ti bẹ̀rẹ̀ sí fáyà nínú ilé rẹ. Olúwa nínú ìsìn òní bá mi pàdé. Ẹ̀mí mímọ́ nínú ìsìn òní ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ lò Olúwa gbẹ ẹnu rẹ̀ sọ̀rọ̀. Gbẹ ẹnu rẹ̀ sọ̀rọ̀ sínú ayé mi. Ó wá darapọ̀ láago 10. Ọlọ́run kò wọ ọkàn rẹ pé ẹni ti ṣe tán. Ṣùgbọ́n dáàdi sì ń wàásù. Jẹ́ lọ gbọ́ nǹkan míì náà. Wọ́n sì ń wàásù. Jẹ́ lọ gbọ́ nǹkan míì náà. Ẹja sí Bíbélì wá sí Hebrew 4. Hebrew chapter 4 verse 16. Hebrew chapter 4 verse 16. Ó gbọ́dọ̀ wá sínú ilé Ọlọ́run pẹ̀lú kíni? Ìgboyà. Ìgboyà yìí ló fi lè rí ojú rere Ọlọ́run. Ó ló fi lè rí ìrànlọ́wọ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n tó o bá sì ń ṣe ségesège o ò tí ì lè rí o. Hebrew chapter 4 verse 16. O ò tí ì lè rí o. Nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà ká lè rí àánú gbà. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ ká wá síbi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀mí ìgboyà kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ranni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀. Ṣé o tún rí pé Ọlọ́run fẹ́ kí wọ́n gan ní ìgboyà tó o bá wá rà àánú gbà kó wá máa ran ọmọnìkejì lọ́wọ́. Èèyàn mélòó ló ti ràn lọ́wọ́ nú ọdún yìí? Àwọn tó ràn lọ́wọ́ sóò jẹ́ kí wọ́n sunkún gbẹ̀yìn. Àwọn tó ràn lọ́wọ́ sóò jẹ́ wọ́n ó rìgírẹ́ẹ̀tì. Èèyàn tó ràn ọ́ lọ́wọ́ sóò jẹ́ kó kábàámọ̀ pé ó ràn ọ́ lọ́wọ́. Ṣé rí ó dìgbà tá a bá dàjẹ́sì ọ̀rọ̀ ọ̀nà ayé yìí wò kí òye ọ̀rọ̀ Ọlọ́run tó yé wa, kí ìrànlọ́wọ́ tó máa dìde, kí àánú tó máa dìde pé nínú ìrìn àjò mi ṣé mi ò mú èèyàn kan sunkún? Nínú ìrìn àjò mi ṣé èèyàn ò tara mi sunkún? Nínú ìrìn àjò mi ẹni tí ń pa mí lẹ́kùn kí ló fà á tó fi ń pa mí lẹ́kún? Ìrànlọ́wọ́ tí mò ń rí tí mò ń bá ìjákulẹ̀ níbẹ̀ kí ló fà á? Nígbà náà la tó lè ní ìgboyà láti wá gbàdúrà láti rí èrè níwájú Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn wa, ó ti fún wa ní ohun gbogbo tá a fẹ́. Mo sọ àwọn kan ẹgbọ́n tó lórí ẹ̀mí yìí sọ. Ọ̀pọ̀lọpọ̀ wa wálé ayé ṣùgbọ́n ọ̀pọ̀ wálé ayé láì rógolò wọ́n sì lọ bẹ́ẹ̀. Àwọn kan wáyé wọ́n kàn wáyé wọ́n struggle títí wọ́n sì struggle wọ́n sì lọ bẹ́ẹ̀ nítorí pé àwọn nǹkan kan wà tó yẹ kí wọ́n ṣe tí wọ́n ṣe. Wọ́n wáyé wọ́n struggle wọ́n wá ìrànlọ́wọ́ ènìyàn títí. Ọlọ́run ò fẹ́ kí wọ́n wálé ayé lásán, ó dá ọ pẹ̀lú ògo. Ṣùgbọ́n láti òní lọ má wá ìrànlọ́wọ́ ènìyàn mọ́. Wá ìrànlọ́wọ́ Ọlọ́run. Àwọn kan wá ní ayé wọn rí tàn rere pa nítorí pé wọn gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. Àwọn kan wáyé wọn lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn gbé. Ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run tó wà lábẹ́ ohùn yìí lónìí bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé tí mi ò gbé tí mi ò fi rí ìrànlọ́wọ́ gbà tí mi ò fi rí àánú Ọlọ́run gbà. Olúwa ìgbésẹ̀ wo ló yẹ kí n gbé? Olúwa bẹ̀rẹ̀ sí fi ọ̀nà rẹ hàn mí. Ẹ̀mí mọ́ kí ló yẹ kí n ṣe nínú ọdún yìí kí n fi lè rí ojú rere rẹ? Kí ló yẹ kí n ṣe nínú ọdún yìí kí n fi lè rí àánú gbà? Olúwa bẹ̀rẹ̀ sí fi ọ̀nà rẹ hàn mí. Àwọn nǹkan kan wà tó yẹ kó o ṣe nínú ọdún yìí tó yẹ kó o fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí ìrànlọ́wọ́ lè jáde láti ọ̀dọ̀ rẹ̀. O gbọ́dọ̀ kọ àwọn nǹkan èṣù sílẹ̀.
kó o lè rí ojú rere Ọlọ́run nínú ọdún yìí, o gbọ́dọ̀ pinnu láti bá Ọlọ́run rìnrìn àjò nínú àdúrà, nínú ààwẹ̀, nínú ìwà òtítọ́, nínú ìwà òdodo, kó o má bàa jìyà, kó o má bàa wá pìtàn ìtasán nínú ayé. Nígbà kan èmi náà ń pìtàn ìbànújẹ́, mò ń pìtàn ẹkún, mò ń pìtàn àìjẹun, mò ń pìtàn àìrówó ná, mò ń pìtàn àìrówó iléèwé ọmọ san. Ṣùgbọ́n ní òní Ọlọ́run yí ìgbà mi padà. Ìgbà tẹ́mi náà jọ̀wọ́ àwọn nǹkan kan sílẹ̀ ni. Bó o bá gbàdúrà, bó o bá fi àwọn nǹkan yìí sílẹ̀, bó o lọ ṣe fẹ́ pìtàn rere, bó o lọ ṣe fẹ́ lẹ́nu ọpẹ́. Èmi lẹ́nu ọpẹ́ lónìí, mò ń jẹ́ kí agbára Ọlọ́run tó rìn nínú ayé mi, mò ń jẹ́ kó yí ọpẹ́. Tó o bá ti fi àwọn nǹkan kan sílẹ̀, agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ń rìn nínú ayé rẹ. Máa bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo fẹ́ kó o dìde ìrànlọ́wọ́ fún mi nínú ọdún yìí. Èmi náà ti ṣetán láti ṣèfẹ́ rẹ. Mo ṣetán láti pa gbogbo àwọn nǹkan ẹ̀ṣẹ̀ sílẹ̀. Olúwa, mo ṣetán láti tẹ̀lé ọ. Mo fẹ́ kí ìtàn mi náà yí padà nínú ọdún yìí. Mo fẹ́ kó o gbé olùrànlọ́wọ́ dìde fún mi nínú ọdún yìí. Wọ́n gbàgbé Ọlọ́run, wọ́n rántí Ọlọ́run láti béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀. Wọ́n béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọkùnrin, wọ́n béèrè fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ obìnrin. Àlùmọ́ọ́nì wọn láyé, wọ́n fògo rẹ̀ fún Sátánì ni. Ìgbàgbé ṣe wọ́n kó ohun gbogbo tọwọ́ àṣẹ̀dá wá. Ṣé ẹ gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ gbàgbé pé gbogbo tó wá kiri lọ́dún ènìyàn yìí, ọwọ́ Ọlọ́run ló ti wá. Ó ní ìyà ṣe ń jí ọ́ tó ṣe tí ìrí ojú rere Ọlọ́run, nítorí pé o gbàgbé Ọlọ́run, òun ṣe pinnu láti bá èṣù rìn. O gbàgbé Ọlọ́run aṣẹ̀dá, ọba tó ṣẹ̀dá ohun gbogbo, o pinnu láti máa bá Sátánì jẹ, láti máa bá a mu. O pinnu láti máa já ènìyàn kulẹ̀, ìwọ sì fẹ́ ìgbéga. O pinnu láti máa disappoint èèyàn, ìwọ sì fẹ́ kọ́ Ọlọ́run ó máa disappoint rẹ. Bóò ló ṣe lè ṣẹlẹ̀? Àìmọye ìgbà tí ìwọ ṣèlérí fún èèyàn, ṣé ìwọ mú ṣẹ? O sì fẹ́ kí Ọlọ́run ó ṣèlérí kó mú ilé iṣẹ́ nínú ayé rẹ. How come? Báwo ló ṣe lè possible? Ọlọ́run bá ọ sọ̀rọ̀ láàárọ̀ yìí pé Olúwa, mo fẹ́ kó o bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo ṣetán láti máa bá ọ rìnrìn àjò nínú ọdún yìí. Olúwa, fàánú gbémi náà rìnrìn àjò, dìde fún ìrànlọ́wọ́ mi. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Olúwa, látòní lọ, jẹ́ kí ìrànlọ́wọ́ mi kó máa wá láti ọ̀dọ̀ rẹ. Ìrànlọ́wọ́ ọmọ mi, Olúwa, jẹ́ kó máa wá láti ọ̀dọ̀ rẹ. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe ọ̀gá ògo pé Olúwa, mo ti gbẹ́kẹ̀lé èèyàn wọ́dún tó ti délé ayé tó ti gbọ́jú tó ti ń gbẹ́kẹ̀lé èèyàn. Bó ṣe ń gbẹ́kẹ̀lé èèyàn ló ń gbẹ́kẹ̀lé pásítọ̀, ó ń gbẹ́kẹ̀lé wòlíì, ó ń gbẹ́kẹ̀lé jíò, ó ń gbẹ́kẹ̀lé àfáà. Ṣùgbọ́n síbẹ̀ ìjákulẹ̀ ni. Nítorí pé o ti gbàgbé Ọlọ́run. O ti gbàgbé Ọlọ́run. Bó o bá sì ti gbàgbé Ọlọ́run, bó o lo ṣe fẹ́ lẹ́nu ọpẹ́? Bó o bá ti gbàgbé Jésù olùgbàlà, bó o lo ṣe fẹ́ lẹ́nu ọpẹ́? Ìwọ Mùsùlùmí, o gbàgbé ànábì, bó o lo ṣe fẹ́ lẹ́nu ọpẹ́? Àwọn tó gbàgbọ́ nínú wọn làwọn tó ń discourage rẹ pé má gbàdúrà, má gbà àwẹ̀, má yàn náfìlà. Ó sì ló fẹ́ lẹ́nu ọpẹ́. Bó o lo ṣe fẹ́ ni? Èṣù ó máa fún ọ, yóò sì máa fi omijé tì í. Èṣù ó máa fún ọ, yóò máa fi ẹkún tì í. Lọ ka Bíbélì, ẹ ka Bíbélì dáadáa. Ìwọ Mùsùlùmí, lọ ka Kùránì ẹ dáadáa. Fi oṣù kan lẹ̀ láti meditate lórí Bíbélì ẹ àti Kùránì ẹ pé mo fẹ́ mọ ìtumọ̀. Nígbà náà lẹ́ni kò ní bọ́ sórí afẹ́fẹ́ kó máa parọ́ fún ọ, kínú rí ó máa dùn kó máa bóyín pé you are saying the right thing. Nígbà tó ń tì ọ lọ sínú ìparun. Nígbà tó ń tì ọ lọ sínú ìparun, you are saying the right thing. Or there's a sense in nonsense.
bá sì rẹ́rìí pé ọlọ́run mi mọ̀ ní sùúrù o. Èèyàn bọ́ sórí afẹ́fẹ́ ó tàn ọ́ jẹ, ó sì ń sọ pé there is a sense in nonsense. Ó sì tì ọ́ lọ sóko ìparun. Ó tì ọ́ lọ sí oko ìparun. Ìwọ náà sì lè gbé bíbélì ẹ pé n tó ń sọ yìí ṣé bí bẹ́ẹ̀ ni ọlọ́run ṣe sọ. Olúwa fún mi ní ìmísí láti mọ̀ ọ́. Ẹja ṣíwèlì wá sí Psalm 54 verse 4. Psalm 54 verse 4. Kíyèsí ọlọ́run ni olùrànlọ́wọ́ mi. Ọlọ́run ó dìgbà tó bá jẹ́ kó jẹ́ olùrànlọ́wọ́ rẹ. Àwọn àṣejẹ́ àwọn wọn tún dá dúró tẹ́tẹ́lẹ́ kó jàṣejẹ́. Àṣejẹ́ tó ti ń jẹ látọ̀dún yìí. Ó jẹ́ létí òkun, ó jẹ́ nínú igbó, ó jẹ́ ní òhò, ó jẹ́ ní ìtò wọṣọ. Sómijé yóò sì tún máa jáde lónìí. Ó jẹ́ tọ̀gànjọ́ òru, ó jẹ́ tọ̀sán garígarí. Sómijé yóò sì tún máa jáde lójú rẹ̀ lónìí. Bíbélì ní ìbéèrè. Ọba tó nu omijé tèmi nù tó pa mí lẹ́rìn títí láéláé. Tí bá wo nǹkan tí mò ń ṣe lónìí, màá wò pé Olúwa, mi ò rò pé mo lè dá ṣe. Ó nígbà tó bá tó ní nínú ayé rẹ̀. Ó ní ó kàn fẹ́nu níní. Ó kàn jẹ́ I'm a Muslim, I'm a Christian. Ó tán ibi tá a mọ̀mọ́ ni. Inú ìwà rẹ̀ ò ní Jésù. Ò ní nínú ìṣe rẹ̀. Ò ní nínú gbogbo tó ń ṣe. Òtítọ́ kan ò sí lẹ́nu rẹ̀. Ìwà gidi kan ò sí lọ́wọ́ rẹ̀. Ó sì lọ ní Jésù. Ó sì lọ lánàbì. Ó wá ìrànlọ́wọ́ rẹ̀. How come? Ó gbọ́dọ̀ ní kì í ṣe àfẹnuní. Kì í ṣe àfẹnuní ni. Ó ní kíyèsí ọlọ́run ni olùrànlọ́wọ́ mi. Olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró. Ṣé ìwọ náà gbọ́kàn ènìyàn kan dúró? Oh! Don't worry my friend. Don't worry. In tó ń fẹ́ yẹn tá a bá ti rí nǹkan yìí gbà. Well, I will do everything tó ń fẹ́ yẹn. Ìgbà tó rí gbà so gbọ́kàn rẹ̀ dúró. Olúwa bó bá lè ṣọkọ fún mi màá mọ̀ sìn ọ́ títí ayérayé. Ìgbà tó fún ọlọ́kọ̀ yìí ṣó sí. Ṣé bó ṣe ń sìn ìgbà tó ń wọkọ̀ ló ṣe ń sìn ìgbà tó lọ́kọ tán? Ìgbà tó ń wá ọmọ ṣé bó ṣe ń sìn kó tó rí ọmọ ló ń sìn ìgbà tó rí ọmọ tán? Mọ̀mọ́. Mo iye orí òkè tá a jọ lọ. Ìgbà tí mo sọ fẹ́ nìkan mo ní mo bá fẹ́ wá lu òyìnbó. Wọ́n mọ̀ lọ from one orí òkè to another orí òkè. From one church to another church ni. From one program to another program. Nítorí pé wọ́n fẹ́ lọ lu òyìnbó. Ìgbà bá wá dé lu òyìnbó tán àwọn ni wọ́n jẹ mọ́gàjí Africa can pray. There is no evil. Ayírọ́lá pa fúnra wa. Àwọn ni wọ́n jẹ mọ́gàjí ẹ̀. Ṣùgbọ́n ìgbà tí evil dé wọ́n mọ́lẹ̀ tí wọ́n rí físà gbà wọ́n lọ gbàdúrà o. Wọ́n wá dé lu òyìnbó tán. Wọ́n á sọ pé wọ́n lè dá gbàdúrà mọ́. Àwẹ̀ wọn lè dágbà. Ìgbà náà ni wọ́n á rẹni tó ń sọ̀rọ̀ dídùn lórí Facebook. Yes, it's true. I pray in my room. I pray in my room. They pray in their room. Ọmọ wọn sì ń fọwọ́ dá ògiri lu. Ó lu ògiri lẹ́sẹ̀ nígbà tó bá sọ̀rọ̀. Ọmọ wọn ń gba etí wọn nínú ilé. Bàbá ń dọ̀bálẹ̀ fọ́mọ. Nígbà tí ó fi ayé rẹ̀ fún Ọlọ́run débi pé ọmọ ó kẹ́kọ̀ọ́. Ìgbà tó ń wá owó ṣé bó ṣe ń gbàdúrà ló ṣe ń gbàgbà tó rí owó. Yóò dára fún wa lónìí. Ẹ ké pe Ọlọ́run pé Olúwa mo fẹ́ lẹ́nu ọpẹ́. Olúwa mo fẹ́ sìn ọ́. Mo fẹ́ fi gbogbo ẹ̀mí mi sìn ọ́. Mo fẹ́ fi gbogbo ọkàn mi sìn ọ́. Èmi náà fẹ́ rèrè jẹ nínú ọdún yìí. Àbá ẹ̀ mọye ẹ wo testimony oríṣiríṣi lọ́jọ́ ní December ní January lọ́dún tó ti ẹ̀ kọjá yìí gan. A lot of testimony. Ṣé wọn náà tún fẹ́ dúró tún fẹ́ ṣe congratulations sir congratulations ma. O fẹ́ kí wọ́n náà wo fóònù ẹ kó o mọ rí pàmò èèyàn kí wọ́n pé congratulations. Olúwa mo fẹ́ kí ẹ̀mí mi bọ́ rìnrìn àjò nínú ọdún yìí kí ìrànlọ́wọ́ lè ti ara rẹ jáde sínú ayé mi. Ẹ gbàdúrà ẹ ké pe Ọlọ́run pé Olúwa ọmọ mi tí ń ṣagídí yìí Olúwa Olúwa fi ẹ̀mí mímọ́ rẹ wọnú ayé rẹ kó bẹ̀rẹ̀ sí bọ́ rìnrìn àjò. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló wà nínú ìdè lónìí nítorí pé wọn ò mọ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí àkókò fún ọ̀rọ̀ Ọlọ́run. Màmá ní gbàdúrà bí ẹni fẹ́ kú ọmọ ò lè dá gbàdúrà.
màmá nígbà àwẹ̀ bí ẹni bẹ́ẹ̀ kú ọmọ ò lè dágbà àwẹ̀. ẹja sọ fÓlúwa pé Olúwa ẹ̀mí mímọ́ rẹ jẹ́ kó wọnú ayé ọmọ mi. Jẹ́ kí ẹ̀mí mímọ́ rẹ wọnú ayé ọmọ mi kó lè bọ́ nínú ìdè, kí ìrànlọ́wọ́ lè ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Bí ìrànlọ́wọ́ ò bá ti ọ̀dọ̀ Ọlọ́run wá, wọ́n bá dọ̀ ní okòwò 50 million yóò run. Tó o bá súnmọ́ Ọlọ́run, tí ìrànlọ́wọ́ ò wá láti ọ̀dọ̀ Ọlọ́run, wọ́n bá dọ̀ lókòwò 50 million yóò run. I'm telling you the truth. Lọ wo gbogbo ogun tó ń jà ọ́ nítorí pé ìwọ gan ò wá ìrànlọ́wọ́ Ọlọ́run, ò súnmọ́ Ọlọ́run. Wo gbogbo owó tó fi ṣe bísínẹ́sì, èrè wo lórí jẹ́ ń bẹ̀? Ẹnu ọpẹ́ wo lórí mú jáde nínú bísínẹ́sì? Lọ wò dáadáa nítorí pé ìwọ gan ò fi ayé rẹ fún Jésù. O lè gbàdúrà lóòótọ́, aládùúrà ni ọ́. You can pray, you pray a lot, but nǹkan kan bẹ́nu ayé rẹ tó jọ̀wọ́ rẹ̀. I'm telling you the truth. Ọ̀tọ̀ ni aládùúrà, ọ̀tọ̀ ni kéèyàn jẹ̀wọ́ gbogbo nǹkan tí ń bẹ́nu ayé rẹ̀ fún Ọlọ́run. Ọ̀tọ̀ ni kó jẹ́ aláàwẹ̀, ọ̀tọ̀ ni kó jọ̀wọ́ gbogbo tí ń bẹ́nu ayé rẹ̀ fún Ọlọ́run. Nígbà náà ló tó lè rí ọwọ́ Ọlọ́run. Ò bá máa speak in tongue, tí nǹkan kan máa ń bẹ́nu ayé rẹ̀, ó kàn tara rẹ̀ jẹ ni láì jẹ́ kó bá fi ilẹ̀. Ìwọ ló wá mọ nǹkan náà láàárọ̀ yìí, èmi ò mọ̀, ìwọ ló mọ̀. Ìwọ tó o sì mọ̀ tó ń gbọ́ mi, máa sọ fọ́lọ́run pé Olúwa nǹkan báyìí ní ń bẹ nínú ayé mi, mo fẹ́ fi ilẹ̀. Olúwa mo ti gbìyànjú, mo ti tiraka láti fi ilẹ̀, mi ò mọ̀ bí mo ṣe fẹ́ ṣe, fi ọwọ́ àánú rẹ mú kúrò. Ẹ máa rú àdúrà tèmi gbà ní nígbà tí mò ń mọtí. Mo sọ fÓlúwa, mo ní Olúwa jẹ́ kó tí ó bẹ̀rẹ̀ sí rùn sí mi látòní lọ. Mo gbà fúnra mi ní o pé Olúwa mo fẹ́ kí n rí ọtí kó tí ó máa rùn sí mi. Ẹ̀mí mọ́ mo fẹ́ kí n rí obìnrin kóbìnrin ó máa rùn sí mi. Ẹ̀mí mo fẹ́ kí n rí nǹkan báyìí kó oríṣiríṣi àdúrà. Nígbà náà lọ́lọ́run tó rí ọkàn rẹ̀. Ẹ̀ṣẹ̀ ò jẹ́ kọ́lọ́run rí ọkàn ọ̀pọ̀lọpọ̀. Ẹ sì ń fa àwọn ìyà jẹ àwọn ọmọ. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní fìyà jẹ rẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ ò jẹ́ kí Ọlọ́run rí ọkàn rẹ̀. Ta ló ní òsọ́ lọ́rùn? Ọlọ́run ní àìsí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ kì yóò gbàgbọ́. Èèyàn tó wà Nàìjíríà tí Ọlọ́run sọ pé orúkọ báyìí ni wọ́n fún, orúkọ yìí ló fi sínú ìdè. Tó sì sọ pé lóòótọ́ ni nígbà tí ìyá àwọn òkú ní ó kù 2 weeks, ìyá sọ pé òun ò gbọ́dọ̀ jẹ́ orúkọ yìí mọ́. Wọ́n ní òsọ́ lọ́run, ó sì ní wọ́n ní òsí wòlíì. Ìwọ ló tí ìfàyè rẹ fún Jésù ni òjò rọ́wọ́ Ọlọ́run. Ó ní òjò orí ọwọ́ Ọlọ́run. Ké pe Ọlọ́run ọ̀gá ògo pé Olúwa mo fẹ́ ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n èmi náà fẹ́ fi àwọn nǹkan tó ń dí ayé mi lọ́wọ́ yìí sílẹ̀. Ìyà ló ń jẹ́ kí n máa ṣe, ebi àti ìṣẹ́ ló ń jẹ́ máa ṣe. Olúwa mo fẹ́ kó o mú kúrò nínú ayé mi. Ayọ̀ ló ń ṣe ẹlòmíì o, ẹlòmíì lówó lọ́wọ́, ó ní gbogbo nǹkan ṣùgbọ́n ayọ̀ ni. Ayọ̀ ìgbéraga, èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn, èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, abẹ́ẹ̀rí ni. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, ìgbéraga tí ṣáájú ìparun. Ọjọ́ tí Bíbélì náà ni mo fi gbàdúrà fún, mo fi gbàdúrà báyìí, mo ní ó yá gbà kò mọ tó mọ pé mo gbé Bíbélì yìí fún pé kó mọ gbé lọ. Ó wá lọ sóko ìparun, mo wá pàkíyèsí ẹ̀ sí. Wá dé, you are talking to me like that. I'm the owner of this company now and you are talking to me like that. Come to the office tomorrow. Ó sì gbé ìwé ìdánidúró lé mi lọ́wọ́. Ó sì tún gbé Bíbélì mi lé mi lọ́wọ́. Ọlọ́run ló gbé ìyè padà fún ọ. Ó ní Bíbélì tó gbé fún mi ni ó yá gbà. Mo sì gbà pẹ̀lú ẹ̀rín. Olúwa o, ẹ̀mí ìgbéraga tí ò jẹ́ rí olùrànlọ́wọ́, Olúwa sọ́dọ̀kú nínú ayé mi. Mo sì gbà Bíbélì lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ló dá ìyè tó gbélé lọ́wọ́, ó dá padà fún ọ. Mo sì gbà pẹ̀lú ayọ̀. Ó tún wò mí, ó ní you are smiling. Mo ní yes. Ìgbà tẹ́mi mọ tí bàbá mi ń bá mi sọ, ìṣe ní rẹ́rìn, ìní rẹ́rìn kẹ̀. Ó gbé Bíbélì ìfọ, Bíbélì tó ó yẹ kó máa kẹ́ ni. Ọjọ́ náà lọ́lọ́run ní ìyè kú ònú ayé rẹ̀. Ó gbàdúrà pé Olúwa, ìgbéraga tí ò jẹ́ rí ìrànlọ́wọ́, Olúwa mú kúrò nínú ayé mi. Ẹ̀mí mímọ́ o, ó yá mú kúrò nínú ayé ọmọ mi. Ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe ọ̀gá ògo, ẹ ké pe atóbijù. Ìgbéraga kì í jẹ́ kí ẹlòmíì rí olùrànlọ́wọ́,
ìgbéraga kì í jẹ́ kí ẹlòmíín rí aláàánú. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, ẹ̀mí ìgbéraga tí ò jẹ́ kí n rí olùrànlọ́wọ́ yìí, tí olùrànlọ́wọ́ tó rán sí mi fi ayé mi sílẹ̀, Olúwa sọ ẹ̀mí ìdòkú lónìí. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Bẹ́ẹ̀ ni ó gbé bíbélì, ọmọdé tí mo fi gbé bíbélì yìí fún, ó sì dá padà fún mi pẹ̀lú ẹ̀mí ìgbéraga. Mo sì gbà, mo sì bú sẹ́rìn. Ó ní you are laughing. Mo ní yes. Do you want me to cry? Ó tún da ayé àtúwà mi gan, mi ò ní rẹ́rìn torí màá tún wá mọ Jésù ju bí mo ṣe mọ̀ yìí lọ. Àìtètè mọ̀ ló jẹ́ kí n jìyà. Ìyà ò sí fún èmi àtẹbí mi mọ́ láti ọdún yìí lọ. Ìwọ náà bá Ọlọ́run sọ̀rọ̀ pé èmi náà ti mọ̀ ọ́ nínú ọdún yìí. Ìyà ò sí fún ìdílé mi mọ́ láti ọdún yìí lọ. Ẹ ké pe Jésù pé Olúwa, ìyà ò sí nínú ẹbí mi mọ́ láti ọdún yìí lọ. Ẹkún àti òṣè ò sí nínú ìdílé mi mọ́ láti ọdún yìí lọ. Bó ti mọ̀ ọ́ Olúwa, mo fẹ́ fi ara mi jì fún ọ lọ́dún yìí. Àwọn nǹkan tí ò jẹ́ kó fara rẹ jì, ó dùn lóòótọ́. Ó dùn, ṣùgbọ́n ìkorò rẹ̀ ju adùn rẹ̀ lọ. Ìkorò tó ń rí lórí ẹ̀ ju adùn rẹ̀ lọ. Wáì tó ò ṣe fi sílẹ̀ pé lọ́dún yìí Olúwa, mo fẹ́ pinnu pé mi ò fẹ́ ṣe mọ́. Ohun tí mò ń ṣe yìí, ìwà tí mò ń wù yìí, èyí tí ìgbéraga tí bẹ́nu ayé mi, Olúwa, mo fẹ́ jọ̀wọ́ rẹ̀. Adùn bẹ̀, ìkorò rẹ̀ ju adùn bẹ̀ lọ. Ìkorò tó ń bẹ nínú tó ń ṣe tó ń dùn mọ́, ìkorò yìí pọ̀ ju adùn lọ. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Ó wà ń bí láàárọ̀ yìí, ó wà láti gbọ́ ohùn èmi àti ẹ, ó wà ń bí láti gbọ́ ohun tó ń béèrè yìí. Ó yá béèrè, béèrè, béèrè mọ̀mọ́, ẹ béèrè. Tá a bá ṣí bẹ́ẹ̀lì wá sí Psalm 109 verse 26 to 27, Psalm 109 verse 26. Ràn mí lọ́wọ́ Olúwa mi, gbà mí gẹ́gẹ́ bí àánú rẹ. Ọlọ́run ti ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Ó ti ṣetán láti gba èmi àti ẹ gẹ́gẹ́ bí àánú rẹ̀. O ò ní ìdí ogun oṣogun àjẹ́. Ọlọ́run mọ bí ó ṣe tẹrí wọn ba nínú ayé rẹ̀. Ṣùgbọ́n ìwọ gangan wá ìrànlọ́wọ́ Ọlọ́run. Wá ìrànlọ́wọ́ Ọlọ́run mọ́, wá ìrànlọ́wọ́ ènìyàn mọ́. Ìrànlọ́wọ́ ènìyàn asán ni. Ìrànlọ́wọ́ ènìyàn asán ni. Ó ní ràn mí lọ́wọ́ Olúwa Ọlọ́run mi, gbà mí gẹ́gẹ́ bí àánú rẹ̀. Kí wọn kí ó lè mọ̀ pé ọwọ́ rẹ ni èyí, pé ìwọ Olúwa ni ó ṣe é. Olúwa ò ràn mí lọ́wọ́, ràn mí lọ́wọ́. Àìmọye nǹkan tí mo ń fi ara mi ṣe sample fún ọ pé èmi náà wà nínú àwọn ìwà burúkú kan tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tí mo fi ayé mi fún Jésù Kristi olùgbàlà, àwọn tí mi ò rò pé mo lè ṣe in the next 10 years mo mọ̀ ń ṣe báyìí pẹ̀lú ìrọ̀rùn tí ò mú àágùn wá, kò mú ẹkún wá, kò mú òṣè wá, kò mú ìrònú wá. Nítorí pé ẹni tí ń ronú fún mi wà lókè, ẹni tí ń sọ ẹkún torí tèmi wà lókè, ẹni tí ń gbìyànjú nítorí mi ń bẹ lókè. Wá ìtèmi ó wà máa dààmú. Ìwọ náà ẹni tó yẹ kó máa gbìyànjú bẹ́ẹ̀, ṣùgbọ́n ìwọ ló súnmọ́ Ọlọ́run. Ọjọ́ ẹgbó mi wá nìkan ló ń súnmọ́ Ọlọ́run. Ẹjọ́ ẹ lọ raṣọ ló ń súnmọ́ Ọlọ́run. Ẹjọ́ afẹ́ ṣàkànṣe prógráàmù ló ń súnmọ́ Ọlọ́run. Ó sì rò pé yóò dáhùn. Ó ti rí ọ ní oníjìbìtì. Ó ti rí ọ lẹ́ni tó fẹ́ jalè. Ó ti rí ọ bẹ́ẹ̀. Òun ló ṣe ń wò ó pé mo sì gbàdúrà 60 days. Mi ò wá rí nǹkan kan, kí ló fẹ́ rí? Ìwọ tó mọ̀ pé ó mọ̀ pé n tó bá wá n tó fẹ́ gbà ní, ìwọ kò fẹ́ fóun ní nǹkan kan. Kò sí n tó fẹ́ fóun nínú ayé rẹ. O sì wẹ́ gba nǹkan. O gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá tuntun. O gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ Ọlọ́run. Kó tó lè bẹ̀rẹ̀ sí ṣàánú fún wa. Kó tó lè bẹ̀rẹ̀ sí dìde ìrànlọ́wọ́ fún wa. Ẹ gbàdúrà mọ̀mọ́ pé Olúwa dìde ìrànlọ́wọ́ fún mi. Tábàwọ̀ verse 27, ó ní kí wọn kí ó lè mọ̀ pé ọwọ́ rẹ ni èyí, pé ìwọ Olúwa ni ó ṣe é. Ọwọ́ rẹ ni eléyìí. Ìwọ Olúwa, ìwọ ló ń ṣe gbogbo nǹkan tó dára yìí. Olúwa, ohun gbogbo tó dára nínú ayé mi, ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí ṣe. Olúwa bẹ̀rẹ̀ sí ṣe ohun gbogbo tó dára. Olúwa, mo fẹ́ ẹ wò, ẹ gbọ́ orin ẹ̀mí. Àwọn kan wáyé ṣùgbọ́n wọn ò lẹ́nu ọpẹ́. Kí ló fà á tí wọn fi lẹ́nu ọpẹ́? Kí ló fà á tí àwọn kan fi wálé ayé tí wọn ò lẹ́nu ọpẹ́? Kí ló fà á tí wọ́n fi wálé ayé lásán tí wọn ò lẹ́nu ọpẹ́? Ó yá bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, má jẹ́ n wálé ayé lásán.
Olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́, Olúwa má jẹ́ n wálé ayé lásán, ẹ̀mọ́ jẹ́ n lẹ́nu ọpẹ́. Ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀. Gbogbo làálàá rẹ ó yẹ kó o ti máa lẹ́nu ọpẹ́. Màmá, gbogbo ìdààmú rẹ ó yẹ kó o ti máa lẹ́nu ọpẹ́ lórí ọmọ yìí. Kí ni kéèyàn tó kún mi ẹbí léèrè bó o ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹnu ó bò ó. Ẹ wò ó, ìwọ tó ń lò fẹ́ rí ògolo, àwọn kan ò fẹ́ kó o rí olùrànlọ́wọ́ yìí débi pé ó rògolo. Ìrànlọ́wọ́ yóò fẹ́ kún àfẹ́ kó ti òkè wá. Kéèyàn tó lógolo ojú òrì, kéèyàn tó lọ́lá ojú òrì, ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ló lẹ́gbin. Irú ẹ̀gbin wo ni ti tiẹ̀? Ẹ̀gbin tèmi ni. Mo tún sọ fún ìyàwó mi jẹta pé mo mọ̀ gbàdúrà o, mo mọ̀ lọ orí òkè o, Olúwa o, mo mọ̀ dààmú o láti ẹsẹ̀ fífi rìn kọ́ tí ò sówó mọ́tò. Ṣùgbọ́n gbà mo ń dààmú yìí títí àwọn nǹkan kan tó ń bẹ nínú ọwọ́ mi tèmi náà ò sọ ọ́ lẹ̀. Ọ̀ǹtí tí mo tó sọ ọ́ lẹ̀, ó ní ìsàlẹ̀ ọ̀rọ̀ kó o tó lọ́lá ó gbàdúrà. Torí àwọn kan ń bẹ wọ́n ní agbára. Bíbélì yóò yọ pé wọ́n ní agbára o. Kó o tó wá lè bọ́ lọ́wọ́ wọn, o gbọ́dọ̀ ní ìpinnu. Ìpinnu náà ni pé Olúwa mo fẹ́ bọ́ orin lọ́dún yìí. Ẹ gbọ́ orin ẹ̀mí ká tó mọ lọ́nà àdúrà yìí sí. Gbogbo ohun sọ́lọ́run dáradára ni, ṣùgbọ́n tíbi tirẹ̀ ńlá dálẹ̀. Ẹ̀dá kan ń ṣe làálàá láyé ni, àti lọ àti bọ̀ mí láyé o, Jésù jẹ́ kó já sí rere. Ìgbẹ̀yìn ayé ẹlòmíràn ojú apọ́, ẹlòmíì lè lù títí kó má yọ, títí ikú yóò fi pa àbẹ́ òrí. Mo fẹ́ dọ̀gbọ̀n nílé ayé, bàbá jẹ́ lẹ́nu ọpẹ́. Ṣé ẹ ti gbọ́? Ohun Ọlọ́run bá kọ kò sẹ́ni tó lè bàjẹ́, kò sẹ́ni tó fọwọ́ bọjọ́ kó má yọ. Nínú ìgbà tó ní màrìwò tí ń ṣẹ̀ṣọ́, ọba òkè ṣé ẹ gbọ́? Tí ìbá sọ fún yín pé inú ìgbàgbọ́ ni màrìwò mi ti ń ṣẹ̀ṣọ́, èmi nìkan ló yé. Inú ìgbàgbọ́ ni màrìwò ti ń ṣẹ̀ṣọ́. Gbogbo alámọ̀ tí ń jẹ́ ìgbàgbọ́. Ọ̀pẹ, kí ni ẹ̀gún tó máa ń wà lára ọ̀pẹ? Màrìwò sì máa ń yọ láàárín ẹ̀ lálálá báyìí. Ìgbàgbọ́ fẹ́ fúnpa ṣùgbọ́n màrìwò máa ń yọ láàárín ẹ̀ ni. Ìgbàgbọ́ máa ń gbẹ, màrìwò sì máa ń tutù. Agbára Ọlọ́run ni. Láàárín wọn ni èmi ti wá ń ṣẹ̀ṣọ́. Èmi tó ń wò yìí, mo ní ogun. Mo ṣe kí ni? Mo ní ogun. Bàbá mi ò sì fẹ́yàwó méjì. Mi ò wá láti ilé olórogún. Níbo lógún ti wá dìde tí wọ́n fi fẹ́ kó orógo lò? Ìwọ náà ò wá láti ilé olórogún. Ṣùgbọ́n ogun tó ń bọ̀ ọjà, àlákàlà ni lójú oorun, egúngún lílù ni lójú oorun, gbogbo rẹ̀ ìjákulẹ̀ ni, ìdààmú ni, nítorí pé ìwọ náà gbà wọ́n láàyè ni. O ò wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ náà ìrànlọ́wọ́ tó wá rí látọ̀dọ̀ Ọlọ́run, nǹkan kan blọọkù ẹ̀, nǹkan ìwọ náà sì mọ̀, o ò sì ṣetán láti fi ilẹ̀ láyé lákòókò yìí, o ò ṣetán láti jọ̀wọ́ nǹkan yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló wálé ayé tí wọ́n lẹ́nu ọpẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló wálé ayé tí wọ́n lógo tìgbọ́n wọn àrógò yìí lò. Ọ̀pọ̀lọpọ̀ ló wálé ayé tó yẹ kán bímọ nírọ̀rùn, wọn jẹ́ wọn ó bímọ nírọ̀rùn. Ṣùgbọ́n tí wọn náà dì mọ́wọ́ yìí ni ò jẹ́ kó o rí nǹkan tó fẹ́ gbà yìí gbà. Ọlọ́run sì ń rán mi sí wa lónìí pé ju nǹkan yìí lẹ̀ kí wọn náà ó lè rí nǹkan yìí gbà. Ẹ wò ó kí n di kíní yìí mú sìn, kẹ́ ẹ sì fẹ́ fún mi ní nǹkan. Àyè wo lẹ fẹ́ fi sí? Kò sáàyè, torí lè ti occupy ọwọ́ mi. Níbo lẹ wá fẹ́ fi nǹkan yìí sí? Àfi tí n bá fi léyìí lẹ̀, ìgbà náà lẹ lè fi ń tẹ́ fẹ́ fún mi. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run rí. Ẹ já bọ́lọ́run sọ̀rọ̀ pé Olúwa mo fẹ́ kó o bójú wo ayé mi. Mo ti gbìyànjú láti fà àwọn nǹkan yìí sílẹ̀ fúnra mi, ṣùgbọ́n mi ò lè dá fi ilẹ̀. Ẹ̀mí mọ́ ràn mí lọ́wọ́ láti fi sílẹ̀. Olúwa gbà mí. Ẹ bẹ̀rẹ̀ sí bọ́ Ọlọ́run sọ̀rọ̀
pé olúwa má jẹ́ kí ẹnu ọpẹ́ mi ó kàn, olúwa lórí ọmọ mi jẹ́ lẹ́nu ọpẹ́, gbé ìrànlọ́wọ́ dìde, olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún ayé mi, olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún iṣẹ́ ìránṣẹ́ mi, fún ayé àwọn ọmọ mi, olúwa gbé ìrànlọ́wọ́ dìde. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, olúwa ṣàánú mi, ẹ̀mí mọ́ ṣàánú mi. Ẹ ké pe ọlọ́run pé olúwa ìgbẹ̀yìn ayé mi nínú ọdún yìí olúwa jẹ́ kí n lẹ́nu ọpẹ́, ìgbẹ̀yìn ọdún 2023 olúwa jẹ́ n lẹ́nu ọpẹ́, olúwa yí ìtàn mi padà kémi náà sọ̀tàn rere, olúwa yí ayé mi padà, olúwa ṣàánú mi. Ẹ ké pe ọlọ́run, ẹ ké pe ọlọ́run, làálàá mi nílé ayé olúwa jẹ́ lẹ́nu ọpẹ́, olúwa má jẹ́ ń ṣe lásán. Ẹ wo bàbá ẹlòmíì kì í ṣe pé ó ṣe lásán ó sì lọ bẹ́ẹ̀, ìyá mi ṣe lásán ó sì lọ bẹ́ẹ̀, olúwa má jẹ́ kégun ìyè òṣìṣẹ́ inú ayé tèmi mọ́, olúwa má jẹ́ ń sọ ẹkún mọ́, gbé ìrànlọ́wọ́ dìde, ìrànlọ́wọ́ ojú ọjọ́ tí kì í tàsé, olúwa gbé dìde lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Ẹ ké pe ọlọ́run, ẹ ké pe ọlọ́run, ọdún yìí gbọ́dọ̀ sọ ọ́ lẹ́san rere, ọdún tó kọjá ti jẹ ọ́ níyà, ó ti jẹ ọ́ ní gbèsè, ọdún yìí gbọ́dọ̀ san gbèsè yìí. Ó yá bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ dìde fún mi ní gbogbo ibi tí mo ti rọkàn lọ́wọ́, níbi tí mi ò ti rí ìrànlọ́wọ́ gbà, olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ máa dìde fún mi, olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ máa dìde fún ìdílé mi. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ ké pe ọlọ́run. Ọlọ́run ti sọ fún ọ pé o má bẹ̀rù. Ẹ gbọ́ mi, ẹ gbọ́ mi dáadáa, ọlọ́run ní o má bẹ̀rù. Tá a bá ṣí Bíbélì wá sí Àìsáyà 43 verse 2, ó ní o má bẹ̀rù, ó ní nígbà tí ìwọ bá la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Ó ní o má bẹ̀rù. In tó fẹ́ lọ́dọ̀ rẹ ni lónìí ni pé jọ̀wọ́ ayé rẹ fún, jọ̀wọ́ gbogbo nǹkan rẹ fún. Ó ti ní o má bẹ̀rù. Ọlọ́run mọ̀ pé ó la omi kọjá nílé bàbá rẹ, ó mọ̀ pé ó la odò kọjá nílé ìyá rẹ, níbi iṣẹ́ rẹ ó mọ̀ pé ó la odò kọjá, ó mọ̀ pé iná ó rìn lẹ́gbẹ̀ẹ́ iná, ṣùgbọ́n ó ti ṣèlérí fún ọ. Ó ní nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá rìn nínú iná kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọwọ́ iná kì yóò rà ọ́, ọwọ́ náà ò ní rà ọ́. Nígbà tó o bá ń la iná kọjá, iná ò ní jó ọ, nítorí èmi olúwa wà pẹ̀lú rẹ. Ó yí ni o má bẹ̀rù. Ìwọ ni kó wá bá ọlọ́run sọ̀rọ̀ pé olúwa jẹ́ kí ìrànlọ́wọ́ ó dìde fún ayé mi. Ẹ̀mí mímọ́ lọ́dún yìí olúwa, èmi náà fẹ́ sìn ọ́. Olúwa mo ti ṣetán, jẹ́ kí ìrànlọ́wọ́ ojú ọjọ́ dìde fún ayé mi, jẹ́ kí ìrànlọ́wọ́ dìde fún ayé ọmọ mi. Olúwa gbà mí, olúwa gbà mí, olúwa gbà mí, olúwa gbà mí. Ẹ jẹ́ ké pe ọlọ́run, ẹ jẹ́ ké pe ọlọ́run. Olúwa mo fẹ́ kó o gbà mí, mo fẹ́ kó o tó ayé mi ṣe, ẹ̀mí mọ́ mo fẹ́ kó o tó ayé mi ṣe, ayérayé mo fẹ́ kó o tó ayé mi ṣe. Ẹ ké pe ọlọ́run, ẹ gbàdúrà gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ má jẹ́ kó rẹ̀ wá. A ti sinmi ọ̀sẹ̀ kan, so a ti padà báyìí, ojú iṣẹ́ la padà sí, ojú iṣẹ́ la padà sí báyìí. Ẹ já sọ fún olúwa pé olúwa ibi tí ayé dúró sí láti yẹ̀yẹ́ mi, ẹ̀mí mọ́ gbé ìrànlọ́wọ́ dìde kó o gbé mi kọjá abẹ̀. Ibi tí ayé dúró sí láti já mi kulẹ̀, ẹ̀mí mọ́ gbé ìrànlọ́wọ́ dìde kó o gbé mi kọjá abẹ̀. Ẹ já bá ọlọ́run sọ̀rọ̀, ẹ já bá ọlọ́run sọ̀rọ̀, ẹ já ké pe ọlọ́run, ẹ já ké pe atóbijù, ẹ bẹ̀rẹ̀ sí bá ọlọ́run sọ̀rọ̀, ẹ bẹ̀rẹ̀ sí bá ọ̀gá ògo sọ̀rọ̀ níbi tẹ́ ẹ wà mọ̀mọ́. Ní orúkọ Jésù bẹ́ẹ̀ ṣe gba àdúrà yìí, àdúrà yìí yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà. Ní orúkọ Jésù àdúrà yìí yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, àdúrà yìí yóò máa jẹ́ ìtẹ́wọ́gbà. Tá a bá wo Bíbélì wa Jeremiah 29 verse 12, Jeremiah 29 verse 12, ẹ̀yin yóò ké pè mí, èmi ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Ṣé gbọ́? Ẹ̀yin ó ké pè mí, ẹ ó sì gbàdúrà, èmi ó sì tẹ́tí sí yín, ni Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ìwọ náà ṣé o ti ṣetán láti gbàdúrà nínú ọdún yìí? Ṣé o ti ṣetán? Ṣé kì í ṣàdúrà dákúdájí? Ṣé kì í ṣàdúrà in the name of Jesus Christ? I will watch the program. I will watch it tomorrow. I will watch it tomorrow. I will pray my own prayer tomorrow. Ṣé o ò ní pinnu rẹ̀ nínú ọdún yìí? Ṣé ìpinnu tó ní lọ́dún yìí ni pé Olúwa, wọ́n ti ẹ̀ sọ pé lóòótọ́ o máa ń yí ayé ènìyàn padà. Téèyàn bá ti sìn ọ́, èmi náà fẹ́ sìn ọ́. Olúwa, téèyàn bá ti sòtítọ́, wọ́n ló máa ń yí ayé ènìyàn padà. Èmi náà fẹ́ sòtítọ́. Olúwa, wọ́n téèyàn bá ti jẹ́wọ́ rẹ ní Jésù Kristi olùgbàlà, o máa ń yí ayé ẹ̀dá padà. Èmi náà fẹ́ sìn ọ́, mo fẹ́ jẹ́wọ́ rẹ ní Jésù olùgbàlà. Mo fẹ́ kí n máa rí àyípadà rere nínú ayé mi. Nínú ayé ọkọ mi, mo fẹ́ kí n máa rí àyípadà rere. Nínú ayé ìyàwó mi, mo fẹ́ kí n máa rí àyípadà rere. Nínú ìgbéyàwó mi, mo fẹ́
fẹ́ kí n máa rí àyípadà rere níbi iṣẹ́ mo fẹ́ máa rí àyípadà rere ó yẹ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọba àwọn ọba sọ̀rọ̀ ẹ bá tóbi sọ̀rọ̀ ó ní ẹ̀yin ó ké pè mí èmi ó sì lọ ẹ̀yin ó sì gbàdúrà sí mi èmi ó sì tẹ́tí sí yín ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi ẹ̀yin ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi ṣáà ti gbọ́ ó fi gbogbo ọkàn rẹ ó ní mo ń sọ ọ̀pọ̀lọpọ̀ lógo wọn ṣùgbọ́n wọn jẹ́ wọ́n lẹ́nu ọpẹ́ nítorí pé kí ni ó fi gbogbo ó ní ẹ fi gbogbo ẹ̀mí yín gbogbo ọkàn yín ẹ ó fi wá mi kì í ṣẹnu lásán kì í ṣe àmì Christian lásán kì í ṣe gbogbo bíbélì mẹ́gbẹ̀ẹ́ kì í ṣe gbogbo bíbélì máa wọ́ ó ní gbogbo ẹ̀mí yín ẹ ó fi wá mi tàbí sì pé ó wà tọkàntọkàn kì í ṣe pé òun wà lójú ayé kọ́ owó tó fún prọfẹ̀tì kọ́ owó tó fún pásítọ̀ kọ́ owó tó fún àfáà rẹ kọ́ òun ló fi ń wá Ọlọ́run òun tọ́ra rẹ jẹ́ ni òun kàn ń ṣe sàárà lásán ni ó wá Ọlọ́run ti ẹ̀mí rẹ ti ọkàn tọkàn rẹ tí gbogbo ara rẹ ló fi wá Ọlọ́run nígbà náà lòun náà wà á tẹ́tí sí ọ ṣùgbọ́n kàn ń fẹnu lásán wá òun tọ́ra rẹ jẹ́ ẹlòmíràn tẹ̀ máa nígbàgbọ́ pé tí bá ti fún àáfàá mi lówó tí bá ti fún pásítọ̀ mi lówó àdúrà mi ti gbà òun tọ́ra rẹ jẹ́ ni o fún pásítọ̀ lówó in tó dáa ni ṣùgbọ́n o fi ọkàn rẹ ẹ̀mí rẹ wá Ọlọ́run pásítọ̀ bá gbàdúrà fún ọ yóò kàn háǹgì síbì kan ni nítorí pé o fi ọkàn rẹ wá Ọlọ́run nígbà náà tó bá tó fi ọkàn rẹ wá ní ìrànlọ́wọ́ ó dìde fún ọ ó ti sọ nínú bíbélì ó ní ẹ fi gbogbo ẹ̀mí yín gbogbo ẹ̀yin ó sì ṣe àfẹ́rí mi ẹ ó sì rí mi nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi gbogbo ọkàn yín ló gbọ́dọ̀ fi wá Ọlọ́run nígbà náà lẹ tó lè rí Ọlọ́run ò ní ó fomi wá o kò ní ó fi anointing oil wá o ọ̀tọ̀ níṣẹ́ omi ọ̀tọ̀ níṣẹ́ anointing oil ṣùgbọ́n ọkàn rẹ̀ yìí o gbọ́dọ̀ fi wá Ọlọ́run nínú ara nínú ẹ̀mí o gbọ́dọ̀ fi gbogbo ọkàn rẹ̀ wá Ọlọ́run nígbà náà ló tó lè yin Ọlọ́run lógo nígbà náà ló tó lè yin Ọlọ́run lógo nígbà náà ló tó lè ṣe kíni o ló tó lè yin Ọlọ́run lógo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ wà lábẹ́ òun yìí ṣé gbogbo wa ti ṣetán nínú ọdún yìí láti wá Ọlọ́run ìbéèrè yẹn rí i pé mò ń béèrè ṣé inú ọdún yìí ṣáà ti pinnu pa fẹ́ wá ọ̀pọ̀lọpọ̀ ló wà last year bó ṣe wà lórí òkè àánú ìtúsílẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún ti lọ wà lọ́dọ̀ babaláwo bó ṣe wà lọ́dọ̀ babaláwo náà tún ti lọ wà lọ́dọ̀ àfà wọ́n ń wá káàkiri ni wọ́n sì tí ì rí nítorí pé ẹ̀mí tó yẹ wọ́n fi wá wọ́n fi pamọ́ síbì kan wọ́n fi àpáàdì bò mọ́lẹ̀ wọ́n fi àpáàdì bò ẹ̀mí mọ́lẹ̀ wọ́n wá ń fi ara wá káàkiri in tó fara wá kí ló rò pé ó rí ní rìsọ́ọ̀tì in tó rí ní rìsọ́ọ̀tì òun ni olórí ẹ̀mí yìí sọ fún ọ yìí. gbogbo ìwọ tó ń fara wá káàkiri ó mọ̀ gbọ́ ẹ̀bí lèrè ẹnu òbó làálàá nínú ayé ẹnu ọpẹ́ ṣó fẹ́ ni o gbọ́dọ̀ fi ẹ̀mí rẹ wá o gbọ́dọ̀ fi gbogbo ọkàn rẹ wá má fi ara lásán wá kiri mọ́. dáradára ni Ọlọ́run dá ọ Ọlọ́run ò dá ọ ní àgàn kò dá ọ ní ẹni tí ò ní lọ́kọ kò dá ní ẹni tó yẹ kí ìpọ́njú wà nú ayé rẹ̀. ṣùgbọ́n ẹnu ọpẹ́ wa bó ni ó ṣe já sí rere nígbà tá a bá fi ẹ̀mí wa wá tá a bá fi gbogbo ọkàn wa wá tá a mọ̀ pé Jésù nìkan ló lè ṣe má jẹ́ wọn ó tàn ọ́ jẹ èyí tí wọ́n tàn ọ́ jẹ ti tó wọn náà lọ gbé bíbélì ẹ̀ kó o mọ̀ ká pé ṣé ní tí Ọlọ́run fẹ́ ni mò ń ṣe ṣé ní tí Ọlọ́run béèrè ni mò ń ṣe kí a bá wo verse 7 ní Psalm 121 verse 7 Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo yóò pa ọkàn rẹ mọ́ ṣé ti gbọ́ Olúwa yóò pa ọ́ mọ́ nínú ibi gbogbo yóò pa ọkàn rẹ mọ́ Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé títí láéláé. Lórúkọ Jésù gbogbo wa ṣe gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run òní gbogbo ohun tó béèrè lónìí àṣẹ ọ̀run ti gùn ní orúkọ Jésù Kristi olùgbàlà ó ní ọmọ aláṣẹ ni èmi ó ní èmi ó béèrè a ó sì fún mi tàṣẹtàṣẹ gbogbo ohun tó tọrọ lónìí gbogbo ohun tó ṣetán láti kọ̀ sílẹ̀ lónìí lórúkọ Jésù ọ̀run fi fún ọ ọ̀run bọ̀ kọ gbogbo ẹ̀ sílẹ̀ ní orúkọ Jésù ohun gbogbo tó kàn kọ́ ẹ̀ lónìí fún ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run ó yá kí ìrànlọ́wọ́ kó máa ṣí fún ọ
gbogbo ohun tí ò jẹ́ kí o rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ènìyàn, láti ọ̀dọ̀ Ọlọ́run láti ọjọ́ tó ti pẹ́, ọ̀run mú kúrò lórúkọ Jésù lónìí. Ọ̀run mú kúrò lórúkọ Jésù. Ẹ̀mí tó fi bá Ọlọ́run rìnrìn àjò, tó fi súnmọ́ Ọlọ́run, ti gbogbo ẹ̀mí, ti gbogbo ọkàn rẹ nínú ọdún yìí, Ọlọ́run fi fún ọ ní orúkọ Jésù. Ẹ̀mí mọ́ fi fún ọ gbogbo ohun tó ń béèrè tó ò tí ì rí gbà. Mo sọ nínú ọdún yìí, ọba tó mú ìlérí ṣẹ yóò mú ìlérí ayọ̀ yìí ṣẹ nínú ayé rẹ, nínú ayé àwọn ọmọ rẹ yóò mú ìlérí ayọ̀ yìí ṣẹ. Mo gbàdúrà fún yín lónìí, bí ẹ ṣe ń lọ, ẹ ò ní lọ lékú lọ́wọ́ ní orúkọ Jésù. Ẹ ò ní lọ lé àrùn lọ́wọ́. Àlọ àti àbọ̀ yín lórúkọ Jésù, ọ̀run bẹ̀rẹ̀ sí pamọ́. Ó ní èmi ó gbé ojú mi sórí òkè wọn nì. Gbogbo ìwọ tó wá gbé ojú rẹ sórí òkè wọn nì lónìí, tí ọ̀rọ̀ ìyè yìí yí ọkàn rẹ padà, mo sọ lórúkọ Jésù, ìrànlọ́wọ́ yóò mọ̀ ti ọwọ́ Olúwa wá sínú ayé rẹ, lórí iṣẹ́ rẹ, lórí àti lọ́kọ, lórí àti bímọ. Ìrànlọ́wọ́ yóò mọ̀ ti ọwọ́ Olúwa wá sínú ayé rẹ, inú ayé ọmọ yìí. Gbogbo ìwọ tó gbàgbọ́ lónìí, ìrànlọ́wọ́ kó máa wá sínú ayé ọmọ yìí lórúkọ Jésù Kristi olùgbàlà. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àfi tí n bá ní agbára kan, àfi tí n bá ní ẹ̀mí mi, tàbí tí n bá ṣe é nítorí ọ̀rọ̀, àbí tí mò ń sọ tí mò ń sọ yìí kẹ́ẹ̀kí tí mò ń fi ẹ̀tàn bá yín sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni mò ń sọ, gbogbo ìwọ tó gbàgbọ́ nínú òtítọ́ yìí lórúkọ Jésù, láti òní lọ bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ, 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 nínú ayé àwọn ọmọ rẹ. Gbogbo ìwọ tó gbọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó ṣe tán láti wọ Ọlọ́run nínú ẹ̀mí rẹ, pẹ̀lú ẹ̀mí rẹ àti ọkàn rẹ nínú ọdún yìí lórúkọ Jésù, ìyanu kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ìrànlọ́wọ́ kó máa dìde fún ọ. Ìgóríta tá a ti rò pa á fi ọ ṣe yẹ̀yẹ́ yìí, èmi sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ọ̀run mú èmi àti ẹ kọjá abẹ. Ìgóríta tá a ti rò pa á fi ọmọ rẹ ṣe yẹ̀yẹ́ yìí, ọ̀run mú wọn kọjá abẹ lórúkọ Jésù. Gbogbo ìwọ tó fẹ́ràn ọmọnìkejì rẹ bí ara rẹ, gbogbo ìwọ tó búra ẹ̀tàn, gbogbo ìwọ tó sọ̀rọ̀ ẹ̀tàn, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run lónìí, ó yá lọ ráàánú gbà. Bó o ṣe ń lọ báyìí lọ máa ráàánú gbà, lójú oorun rẹ lọ máa ráàánú gbà, lójú ayé lọ máa ráàánú gbà, níbi gbogbo lọ máa ráàánú gbà. Ọlọ́run Elédùmarè, ọba tó pè mí tó rán mi níṣẹ́, tó bá yẹ pé lóòótọ́ ló ní kí n sọ ọ̀rọ̀ ìyè lónìí, tí mo sì sọ bó o ṣe rán mi, gbogbo ẹni tó wá gbàgbọ́ nínú ọkàn wọn, gbogbo ẹni tó pinnu láti yí padà lónìí lórúkọ Jésù, jẹ́ kí wọ́n rí ọwọ́ ìyanu rẹ nínú ayé wọn. Gbogbo ẹni tó pinnu láti ṣèfẹ́ rẹ lórúkọ Jésù, jẹ́ kí wọ́n rí ọwọ́ Ọlọ́run nínú ayé wọn. Gbogbo ẹni tó pinnu láti wá tọkàntọkàn rẹ nínú ọdún yìí, Olúwa jẹ́ yà wọ́n lẹ́nu nínú ọdún yìí. Fi oore ńlá yà wọ́n lẹ́nu, fi oore ńlá yà wọ́n lẹ́nu, fi oore ńlá yà wọ́n lẹ́nu. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, tó bá jẹ́ pé lóòótọ́ ló tó àṣẹ mi ṣe, tó bá jẹ́ pé lóòótọ́ ló fún mi ní àṣẹ tuntun, gbogbo ẹni tó gbọ́ ọ̀rọ̀ yìí lónìí tó sì ṣetán láti gbàgbọ́ pé lóòótọ́ agbára Ọlọ́run wà lórúkọ Jésù, ìyanu ńlá tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé àdúrà wọn gbà, Olúwa bẹ̀rẹ̀ sí ṣe fún wọn láti òní lọ. Ìyanu ńlá tí ó jẹ́ kí wọ́n mọ̀ pé lóòótọ́ Ọlọ́run alààyè wà, ẹ̀mí mọ́ bẹ̀rẹ̀ sí ṣe fún wọn láti òní lọ. Ogun tó ń dá ìrànlọ́wọ́ wọn dúró lórúkọ Jésù, ẹ̀mí mọ́ ya mú kúrò. Ohun gbogbo tó ń dá ìrànlọ́wọ́ wọn dúró, mo sọ tàṣẹ lónìí lórúkọ Jésù, ẹ̀mí mọ́ mú kúrò. Ohun gbogbo tó ń dá àlùyọ yín dúró lórúkọ Jésù, ẹ̀mí mọ́ mú kúrò. Ohun gbogbo tó ń dá ìrànlọ́wọ́ yín dúró lórúkọ Jésù, ẹ̀mí mọ́ mú kúrò. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ó ní nítorí pé ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá. Ọlọ́run tó dá ọ̀run òun ayé, tó bá yẹ pé lóòótọ́ ìwọ ló dá ọ̀run àti ayé, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, gbogbo ẹni tó gbàgbọ́ nínú rẹ lónìí, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí rí ọwọ́ Ọlọ́run, jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìrànlọ́wọ́ kó máa wá ayé rí láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìrànlọ́wọ́ kó máa wá ayé rí láti ọ̀dọ̀ Ọlọ́run wá, ìrànlọ́wọ́ kó máa wá ayé rí. Ọlọ́run tó ní téèyàn bá kọ̀ tí ò sí òun ó gbé òkúta ilẹ̀ dìde, wọ́n sì mọ sọ̀rọ̀ bí ènìyàn. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ẹnikẹ́ni tó bá kọ̀ tó lòun ò ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù, ọ̀run fi òkúta rọ́pò ẹni náà. Òkúta ó dìde bí ènìyàn, yóò sì ràn ọ́ lọ́wọ́ lórúkọ Jésù Kristi. Gbogbo ẹni tí ìrànlọ́wọ́ rẹ ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó wá gbé gègé lé ìrànlọ́wọ́ yìí, tó lòun ò ní ràn ọ́ lọ́wọ́, tó lòun ò ní ṣàánú rẹ lórúkọ Jésù Kristi, ọ̀run yóò gbé òkúta ilẹ̀ dìde. Ó sọ̀rọ̀ àṣẹ jáde, ó ní tí ènìyàn bá kọ̀ tí ò sinmi,
pàdé, màá gbé òkúta ilẹ̀ dìde. Ọba tó pàṣẹ fún kẹ́tẹ́kẹ́tẹ́ tó sì sọ̀rọ̀ bí ènìyàn. Gbogbo ẹnikẹ́ni tó kọ̀ tí ò rọ̀ ọ́ lọ́wọ́, gbogbo ẹnikẹ́ni tó ń lo àwọn agbára lórí ìrànlọ́wọ́ rẹ, lórúkọ Jésù ọ̀run fòkúta rọ́pò wọn lónìí. Mo sọ̀rọ̀ àṣẹ gẹ́gẹ́ bí wòlíì, lórúkọ Jésù ọ̀run fòkúta rọ́pò wọn lónìí. Gbogbo ẹnikẹ́ni tó wá rán sí ayé rẹ láti ràn ọ́ lọ́wọ́, tí ẹ̀ṣẹ̀ dá wọn dúró, tí ìwà dá wọn dúró láti òní lọ nítorí pé o pinnu láti yí padà, lórúkọ Jésù ọ̀run gbé wọn dìde nítorí rẹ. Lórúkọ Jésù ọ̀run gbé wọn dìde nítorí ìdílé rẹ. Ọ̀run gbé wọn dìde nítorí ọkọ rẹ. Ọ̀run gbé wọn dìde nítorí ìyàwó rẹ. Ọ̀run gbé wọn dìde nítorí iṣẹ́ rẹ. Bí o ṣe ń lọ nínú oṣù tá a fẹ́ wọnú ẹ̀ yìí, oṣù Fẹ́bárì, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àfi bí agogo yìí ò bá dún, bí agogo yìí bá dún, bí a ṣe wọnú oṣù Fẹ́bárì lọ yìí, àánú kó máa wọ orí, ìlérí ayọ̀ kó máa wá sí ìmúṣẹ. Lórúkọ Jésù agogo ayọ̀ kó máa lù nínú ilé rẹ, ohùn Ọlọ́run kó máa fọhùn nínú ayé rẹ, lórí àṣeyọrí rẹ ohùn Ọlọ́run kó fọhùn lórúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọwọ́ adánidúró nínú ayé rẹ, ọwọ́ náà gbẹ̀dànù lónìí, ní orúkọ Jésù. Ọwọ́ náà gbẹ̀dànù lónìí. Ọwọ́ adánidúró nínú ìlérí ọmọ rẹ, lórúkọ Jésù. Ọwọ́ náà gbẹ̀dànù. Ọwọ́ adánidúró nínú ìgbéyàwó rẹ, ọwọ́ adánidúró nínú ìbéèrè rẹ, lórúkọ Jésù. Ọwọ́ náà gbẹ̀dànù lónìí. Ẹnikẹ́ni tó bá lóun ó faṣọ ẹ̀yẹ rẹ ya, Olúwa Ọlọ́run ayérayé ọba àwọn ọba, ẹnikẹ́ni tó lóun ó faṣọ ẹ̀yẹ rẹ̀ ya, bí a ṣe ya aṣọ Fáráò, tá a yọ aṣọ Gòláyátì tí wọ́n sì dòkú, tí wọ́n parẹ́, lórúkọ Jésù ẹ̀mí Ọlọ́run kó pa wọ́n rẹ́. Mo sọ gẹ́gẹ́ bí wòlíì, ó sì ti di àṣẹ. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó faṣọ ẹ̀yẹ rẹ̀ ya, gbogbo ẹnikẹ́ni tó lóun ó ja ọkulẹ̀, gbogbo ẹnikẹ́ni tó lóun ó kọ̀yìn aláàánú rẹ̀ sí ọ, gbogbo ẹnikẹ́ni tó lóun ó kẹ̀yìn olùrànlọ́wọ́ rẹ̀ sí ọ, lórúkọ Jésù Kristi. Fáráò mọ̀ ṣẹ̀ṣẹ̀, agbára rẹ̀ ò tó kó mọ̀ ṣẹ̀ṣẹ̀. Mo sọ lórúkọ Jésù, gbogbo agbára tó wù kí wọ́n ní, kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀, lórúkọ Jésù. Kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀, lórúkọ Jésù. Kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹ̀ṣẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó gbomi jẹ́ ẹkún lójú rẹ, gbogbo ẹnikẹ́ni tó lóun ó gbomi jẹ́ kíkorò lójú rẹ, mo sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ni, gbogbo ibikíbi tó bá nawọ́ sí, lórúkọ Jésù kó máa bá ìjákulẹ̀ pàdé láti òní lọ. Gbogbo ẹnikẹ́ni tó lóun ó já ọ wálẹ̀, gbogbo ẹnikẹ́ni tó lóun ò ní ṣàánú rẹ, gbogbo ẹnikẹ́ni tó lọ ọwọ́ agbára lórí ayé rẹ, gbogbo ẹnikẹ́ni tó palẹ́rì tó lóun ó pa ọ lẹ́kún, mo sọ gbogbo ibi tó bá nawọ́ sí láti òní lọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, mo nawọ́ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, àfi tí òòrùn ò bá yọ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, àfi tí afẹ́fẹ́ ò bá fẹ́ ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, gbogbo ibi tó bá nawọ́ sí kó mọ bá ìjákulẹ̀ pàdé. Mo wá sọ gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, ìrànlọ́wọ́ kó mọ dìde fún ọ, 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 ìrànlọ́wọ́ kó mọ dìde fún ọ. Ó ní nítorí tibitire la dá ilé ayé, láti òní lọ ibi ò tún wọnú ilé rẹ mọ́. Èmi sọ gẹ́gẹ́ bí wòlíì Elédùmarè, ire kó máa wá orí, àánú kó máa wá orí. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ já dúpẹ́, ẹ já dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ẹ já bẹ̀rẹ̀ sí yin Ọlọ́run lógo pé Olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ayérayé o ṣé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o ṣé, ọba tó pọ̀ nípa àti agbára. A yìn ọ́ lógo, a dá gbogbo ògo àti ọlá padà sọ́dọ̀ rẹ, a dá gbogbo ìyìn padà sí ọ̀dọ̀ rẹ, nítorí pé o pọ̀ ní àánú. Ìwọ nìkan ló lóore ọ̀fẹ́ tó fi ń fúnni, o sì ní gbà lọ́wọ́ wa. Gbogbo oore ọ̀fẹ́ tẹ́ ẹ ti ní lónìí, ọ̀run ò ní gbà lọ́wọ́ yín. Àánú tẹ́ ẹ ti rí gbà lónìí, ọ̀run ò ní gbà lọ́wọ́ yín ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ atóbijù, ẹ jẹ́ ká dúpẹ́ ní ọwọ́ ọba àwọn ọba pé Olúwa o ṣé o, bí ó tún tiẹ̀ jẹ́ ká tún jọ pàdé níbí láyọ̀ àtàlàáfíà. Àwẹ̀ nìkan kan tì nínú àwa tá a wà lórí òkè àánú ìtúsílẹ̀ yìí, àdúró ìṣẹ́jú kan fún ẹnìkan kan. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á dúpẹ́, ẹ jẹ́ á yin Ọlọ́run lógo pé Olúwa o ṣé, ẹ̀mí mọ́ o ṣé, ẹ̀mí àwọn wòlíì o ṣé, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o ṣé. Gbogbo àwọn tí a jọ ń gbàdúrà tẹ́ ẹ̀rí wọn lónìí, ẹ̀yin náà ẹ bẹ̀ wọ́n wò. Gbogbo àwọn tẹ́ ẹ mọ̀, ẹ̀yin náà ẹ sọ fún wọn, àdúrà ti bẹ̀rẹ̀ ọdún yìí, ìrìnàjò ọdún yìí tó ti bẹ̀rẹ̀ báyìí o, lórúkọ Jésù àwa ó rí èrè jẹ. Èmi mo tún fi ọwọ́ sọ̀yà nínú ọdún yìí, èyí nínú ọdún tó kọjá, èmi rà àánú gbà gidigidi, èmi àti ìdílé mi rí àánú gbà nínú ọdún yìí náà, àsìtò ti rà àánú gbà. Ìwọ náà rà àánú gbà lọ́dún tó kọjá, ìwọ náà gbọ́dọ̀ sì tún rà àánú gbà lọ́dún yìí lórúkọ Jésù Kristi. O gbọ́dọ̀ rí ojú rere Ọlọ́run ní ọdún yìí ní orúkọ Jésù. Ìwọ náà gbọ́dọ̀ nawọ́ sí nǹkan rere nínú ọdún yìí ní orúkọ Jésù. O sì rí ojú rere Ọlọ́run
nígbà táwọn bá máa yin Ọlọ́run ní òpin ọdún, ayọ̀ níwọ náà fi yìn, ìwọ náà tó ní ẹ̀rí, ìwọ tó lẹ́rìí lọ́dún tó kọjá, ẹ̀rí ọdún yìí yóò ju ti ọdún tó kọjá lọ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ayé ó gbọ́ ohùn rẹ káàkiri gbogbo àgbáyé ní orúkọ Jésù Kristi olùgbàlà. Oore tí Ọlọ́run fẹ́ ṣe fún ọ yìí, agbára òkùnkùn kankan ò ní dá dúró, agbára oṣó ò ní dá dúró, agbára àjẹ́ ò ní dá dúró, ìrànlọ́wọ́ yìí agbára ẹnikẹ́ni ò ní dá dúró ní orúkọ Jésù. Ó rí ìrànlọ́wọ́ yìí gbà, ìrànlọ́wọ́ yóò sì di ọjọ́ alẹ́ lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ yóò jẹ́ àjẹmọ́nú fún ọ, kò ní bọ́mọ ọ lọ́wọ́. Má bẹ̀rù, Ọlọ́run lòun ti yanjú ẹ̀. Ó ní tó ń bẹ̀rù fún yìí, ó lòun ti parí ẹ̀. Ó ní òun lòun ṣe, òun lòun sọ bẹ́ẹ̀, òun ó sì ṣe, òun ò kì í sọ̀rọ̀ kó mọ̀ múṣẹ. A lè ṣe lè wí ni, a lè wí lè ṣe ni, kò ní sọ̀rọ̀ kó kó jẹ. Ó ní ohun tó ń ṣe tó ń bẹ̀rù yìí, ó ní o má bẹ̀rù, ó lòun ti parí ẹ̀. Lórúkọ Jésù yóò sì farahàn, lórúkọ Jésù ògo Ọlọ́run ó sì farahàn. Mo dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin tí a jọ gbàdúrà yìí, yóò dára fún wa lórúkọ Jésù. Ọ̀rọ̀ Ọlọ́run tí ò ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí Ọlọ́run bá wa sọ yìí, ẹ jẹ́ kí gbogbo wa ó ṣiṣẹ́ lórí ẹ̀. Kí la mọ̀ tó lè dá wa dúró nínú ọdún yìí, ẹ jẹ́ ká gbìyànjú láti mú kúrò. Ẹ jẹ́ ká gbìyànjú, ṣé ìbínú ni? Ẹ jẹ́ ká gbìyànjú, ẹ jẹ́ ká máa rántí ohun kankan pé ọjọ́ kan la wáyé, ọjọ́ kan la ó sì padà. Asán ni ní ayé, ọjọ́ kan báyìí la wálé ayé, ọjọ́ kan la ó sì padà. Asán nínú ayé, asán ni. Ọjọ́ tó o bá ti kú, o ò rántí nǹkan kan mọ́. Kí ni tẹ́ ẹ rí lọ́wọ́ mi kó jẹ́ gold, tó o bá ti kú, o ò lè rántí ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ó ṣe yẹ kí onígbàgbọ́ kó máa ronú. So gbogbo ohun tó wà mọ́wọ́ yìí, tán bẹ̀ ọ́ títí, tán pẹ̀tù sí ọ lọ́kàn tó ò gbọ́, bá jáwọ́. Nígbà tó wà láyé ni, bó o bá sí mọ́, wọn ó pẹ̀lòmíì, jáwọ́. Jẹ́ kí gbogbo ẹ̀ ó máa lọ. Asán nínú ayé, kò sí nǹkan kan nínú ayé, òfìfo ni. Má jẹ́ kí n tó dìmú nínú ayé yìí kó ba ìjọba ọ̀run rẹ lọ́wọ́ rẹ. Má jẹ́ kó n tó dìmú yìí máa fìyà jẹ ọ́. Ó ní ò jẹ́ kí wọn náà ó ti tẹ̀síwájú. Ó ní ò jẹ́ kó Ọlọ́run ti wọ̀ ọ́ sàn. Ó ní ò jẹ́ kó o ti ráàánú gbà. Nítorí mú dání jùúlẹ̀. Yóò sì dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Jésù Kristi. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe àwọn àkànṣe ètò wa, a ti padà síbẹ̀ báyìí. Ọjọ́ Monday àti ọjọ́ Friday, aago 10 Nigerian time, yóò jẹ́ aago 8 àárọ̀ Australian time. Yóò dára fún wa ní ọjọ́ Monday àti ọjọ́ Friday. Ọjọ́ Wednesday, aago 1 ọ̀sán ní àdúrà àánú, aago 1 ọ̀sán Nigerian time. Yóò jẹ́ aago 11 alẹ́ Australian time. Aago 1 ọ̀sán àdúrà àánú. Ẹ má gbàgbé pé ọjọ́ àánú yìí a máa ń gbé omi dání. Ẹ máa gbé omi yín dání ní ọjọ́ àánú. Lórúkọ Jésù, ilẹ̀kùn àánú yóò sì máa ṣí fún gbogbo wa. A ó máa rí ojú rere Ọlọ́run. Ọjọ́ Wednesday, aago 1 ọ̀sán Nigerian time, àdúrà àánú. Ọjọ́ Friday àti ọjọ́ Monday, aago 10 alẹ́ Nigerian time, òun ni àdúrà máa ń wáyé ní àárín ọ̀sẹ̀. Yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí ojú rere Ọlọ́run. Ní ọdún yìí, ẹ já nípinnu pé èmi ò ní ṣe dákúdájí. Oore Ọlọ́run yóò sì farahàn nínú ayé mi. Yóò dára fún wa ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ lórí òkè àánú ìtúsílẹ̀ ní ọdún tó kọjá, mo kí yín lọ́dún yìí. Yóò dára fún yín ní orúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà ní orúkọ Baba, ẹ ó rí àánú gbà ní orúkọ Ọmọ. Gbogbo ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́, ṣé nípasẹ̀ owó la fẹ́ sọ, ṣé àdúrà ni, gbogbo ohun tóun tẹ́ fi ran iṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́ lórúkọ Jésù, mo gbàdúrà fún yín ní orúkọ Jésù. Ní ọdún yìí, ọ̀run yóò san yín ní ẹ̀san rere. Lórúkọ Jésù, ọ̀run yóò san yín ní ẹ̀san rere. Gbogbo ohun tí ẹ dáwọ́lé ní ọdún tó kọjá tẹ́ ò lè parí, ọdún yìí ọ̀run yóò parí ẹ̀ fún yín. Ẹ̀mí wọn yóò parí ẹ̀ fún yín. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ní orúkọ Jésù. Yóò sì dìde ìrànlọ́wọ́ fún yín. Èmi kọ́ lẹ̀ ń fún, mo ti sọ tẹ́ bá fún mi lówó, èmi kọ́. Tó bá ń fún mi lówó, tó bá rò pé èmi ló fún, èmi kọ́. Tó bá fẹ́ fún mi ni, ó yẹ kó rò pé ìwọ tó wà Nàìjíríà ó ṣe máa fẹ́ ẹni tó wà lu òyìnbó lówó. But lójú ẹ̀ ó yẹ kó yé ọ pé Ọlọ́run lòun fún, kì í ṣe mi. So Ọlọ́run ni ó wàá san fọ. Bó sì fẹ́ kọ́ Ọlọ́run san, bó sì lè san tó lè fi rí gbà ni pé kó mọ Ọlọ́run, kó sìn ti ẹ̀mí rẹ tọkàntọkàn rẹ. Ó ní ló fi lè san padà o. Mo bẹ̀ wá, yóò dára fún wa lórúkọ Jésù. Èmi kọ́ Ọlọ́run tẹ́ ẹ ṣe fún yóò sì san. Tèmi bá fẹ́ ṣe, mi ò lè ṣe ju àdúrà yìí lọ.
ṣùgbọ́n Ọlọ́run tó lè san fún yín ju bí ẹ ṣe lérò lọ yóò san padà fún yín, ẹ ó sì máa rí ojú rere rẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ láìkì tẹ̀ ń tẹ lọ́ọ̀fù yìí, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá mi share program yìí, mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ọwọ́ yín ò ní rọ lórúkọ Jésù, ẹ ní dóhun èlò àlòpàtì ní orúkọ Jésù. A ó yin Ọlọ́run lógo nínú ayé yín, nínú ayé àwọn ọmọ yín, a ó yin Ọlọ́run lógo lórí iṣẹ́ yín, a ó yin Ọlọ́run lógo lórí gbogbo àdáwọ́lé yín, a ó yin Ọlọ́run lógo. Bẹ́ẹ̀ ṣe ń share program yìí, ní gbogbo program tá a ṣe lọ last, share máa ń wọ 500. Ẹ má fà sẹ́yìn, ẹ continue, ẹ máa ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ẹ máa ṣe fọ́lọ́run. Tó bá ṣiṣẹ́, tèmi bá ṣiṣẹ́ fún ènìyàn yóò sú mi, yóò tiẹ̀ ti rẹ̀ mí. Báyìí pé mò ń ṣe pé àwọn tí mò ń ṣe fún yìí o, àmọ́ ṣe yìí o, at least tẹ́nìkan bá rí ìyanu Ọlọ́run, ó gbọ́dọ̀ mú iye báyìí wá, yóò ti rẹ̀ mí. Gbogbo daddy, I will never disappoint, daddy, I will never forget you. Tó bá yẹ pé àwọn ni mò ń ṣe fún ni, yóò ti rẹ̀ mí. Ṣùgbọ́n Jésù lèmi ń ṣiṣẹ́ fún. I'm not working for anybody. I'm working for Jesus Christ. So kò lè rẹ̀ mí, kò lè sú mi. Ò bá àmọ́ mọ oore Ọlọ́run, àrèmọ̀gàn mọ̀ mí. Ò bá àmọ́ kò lè rẹ̀ mí, torí Jésù ni mò ń ṣe fún. Yóò sì dára fún wọn náà. Ìwọ tó bá ti mọ̀ pé Jésù ló ń ṣe fún, tó bá ti ń dórí afẹ́fẹ́, má jẹ́ kí ìránṣẹ́ oore pọ̀ nínú ẹ̀, ìbùkún pọ̀ nínú pé kéèyàn ṣe nǹkan kí ìránṣẹ́ Ọlọ́run tó sọ pé ṣe. Má jẹ́ kó jẹ́ pé ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ̀rọ̀ nípa ẹ̀ lóòótọ́ rántí pé àjẹ́ kí n ṣe. Ìwọ náà jẹ́ kó jẹ́ pé nǹkan kan ilé mi náà ń ṣe. Ní program mi, mo gbọ́dọ̀ share 100 times. Nǹkan tèmi náà fẹ́ máa ṣe ni. Ṣé báwọn èèyàn náà ń kọ please share, àwọn náà pinnu lọ́kàn ni pé ìtàn náà fẹ́ máa ṣe ni. Kì í ṣe pé bóyá ẹnìkan force wọn, wọ́n pinnu lọ́kàn wọn pé Olúwa, èmi náà fẹ́ máa ṣe nǹkan báyìí. Ṣé báwọn kan náà type Bible verse, àwọn náà pinnu lọ́kàn ni pé àwọn fẹ́ máa ṣe nǹkan báyìí. Wáyé tí wọ́n náà pinnu lọ́kàn rẹ pé nǹkan báyìí ni wọ́n náà fẹ́ máa ṣe. Ìyẹn tí wọ́n kàn fẹ́ ni pé kó wá gbà bùkún. Ó ní a sọ fún olúkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Kí ni iṣẹ́ ọwọ́ tiẹ̀ lónìí nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí? Kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀ tí Ọlọ́run fẹ́ fi san fún ọ? Yóò dára fún wa. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá a gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah. Ohun Ọlọ́run bá kọ kò sẹ́ni tó lè bàjẹ́, kò sẹ́ni tó fọwọ́ bọjọ́ kó máa yọ̀. Nínú ìgbà tó ní màrìwò tí ń ṣẹ̀ṣọ́, ọba òkè má jẹ́ kẹ́nu ọpẹ́ mi kọ́ọ̀kan ò láyé. Gbogbo ohun tí mo bá ṣe lówùrọ̀ àtọ̀sán mi, tó bá dalẹ̀ jẹ́ ńlẹ́nu ọpẹ́. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Àti lọ àti bọ̀ mi nígbẹ̀yìn, ṣe mí lẹ́ni tí ń dúpẹ́ bàbá. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Àti lọ́wọ́ lówùrọ̀ ẹlòmíràn kò ní san ládánwò ṣe ń dé bá wọn, ẹ gbà bẹ́ẹ̀. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Báráyé bá bínú bẹ́lẹ́dùwà ò bá bínú, ayé ọpẹ́ ayọ̀ fún mi o. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Èrò Ọlọ́run ṣènìyàn dídára níye, ipá ayé òní ká gbogbo wa ẹ ṣàmì o. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Lórúkọ Jésù lálá wa nílé ayé o, jẹ́ alẹ́nu ọpẹ́. Lálá mi nílé ayé o, Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́. Olúwa ṣe tèmi níre mo bẹ̀. Olúwa ṣe tèmi. Ènìyàn ló sọ gbàdọ̀gùn, ìgbà òun lẹ̀gùn lóko mọ́mọ́. Olúwa ṣe tèmi. Ṣùgbọ́n kò rí fún ènìyàn gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀ sí ọmọlàkejì rẹ̀. Olúwa ṣe tèmi. Olúwa kò ṣe tàwa níre mo bẹ̀. Olúwa ṣe tèmi.
ẹsẹ̀ mi.